why tó sì jẹ́ pé àwọn èèyàn máa ń sọ mo ti máa ń gbọ́ dáadáa pé àwọn tó good tó mọ music dáadáa ṣẹlẹ̀ náà pọ̀ jù sí. ṣẹlẹ̀ kọ́ ló ní wọn láti lẹ̀. mo wọ́n nìyí apárí tó bá ń di 18 tansin òun fẹ̀mí ara ẹ̀ wíwò. wọ́n wà wà apárí. kí ló ń wá yín. jẹ́ kí iṣẹ́ ọwọ́ ẹ tà ẹ́ when you are good you are good then má fowó bẹ̀rẹ̀. Welcome to Smedia Podcast. Welcome to Mystery. Showing on your favorite TV, Smedia TV. I want to use this medium to appreciate all our loyal fans. And fans, thank you so much for the love, for the support, for the care. We really appreciate that. Thank you always. If you are watching this video for the first time, coming to this channel for the first time, meeting me for the first time, I'm still your humble host. My name is Steven Adekunle. And please don't forget to subscribe on this channel. You know, when you do that, you'll be able to get a notification on your phone whenever we drop a video like this. And on today's episode, I have an amazing guest with me. I have an handsome guest with me. I have a comedian, an MC, an entertainer. Ijo ni community mo be àwọn man jo. Mi mo ijojo mo ṣe ń download ẹ ni. Okay, I should download it. 10% lower buy for now. Okay. Alright, so please go and take your time to watch this video from the beginning to the end, because I'm very sure, apart from you will learn. I'm 100% sure, because don't let me increase the volume yet. So stay tuned, stay blessed as we want to dive into this amazing section. And to our amazing fans abroad and everywhere, Canada, UK, Erimide, and a lot more like that. Lazy Mama, we really appreciate you. Thank you so much. Thank you so much for your support, prayer, always. All right, let's dive into this section today with my guest. Smedia, good to see you once again. Yes, sir. Yeah, thank you. Yes, sir. Yeah. We appreciate you. We call and you respond. So for a lot of people that have seen your face, seen your videos, met you in an occasion, especially Sele. Yeah, let me cut it down, because the very first time I will meet you, Sele ni mo ti kọ́kọ́ rí. So for a lot of people, ẹlòmíì gan kò ní mọ orúkọ yẹn kọ́ á fẹ́ máa pè é pé bọ̀dá tó máa ń. orúkọ pọ̀ ẹlòmíà ní Fúlàní, ẹlòmíà ní Lámbà, ẹlòmíà ní bàbá onírọ̀ yìí. Ó ti ẹ mọ̀ pé ìdí ń bá fún wọn níbẹ̀ náà máa ń dìdá ní oríṣiríṣi orúkọ lẹ́nu ní máa ń pè mí, kì í bí mi nú torí tí mo dánwò náà ni kò jẹ́ pé mo dá púpọ̀. Ẹ̀yin gan mọ̀. Mo mọ̀ ẹni tí ò bá dá mọ̀ ó dùn tó ẹni tó máa sọ fún ni. Ẹni tí mo lọ ṣọ́ọ̀ṣì kan tí mo fẹ́ dejò kó lè dùn náà ni. Okay. Ọ̀dà ìpè máa ní ìdòmí lónìí. Ẹ máa ní láti ní ìdòmí rẹ̀. Ẹni tó bá jẹun aláta ẹ jọ ẹ gbélé for now. For people to meet you, tell us your name, what you do, where are you from? Yes, my name is Oludare Korede Shola. Àwọn èèyàn mọ̀ mí sí MC Korecom, Baba Kofo. Àwọn èèyàn kan mọ̀ mí sí Bendusi. Àwọn kan tún mọ̀ mí sí Wọ̀wọ́dùmọ̀. So orúkọ pọ̀. Wow. Ẹgbàágbèje ni oríṣiríṣi ibi tí n bá ti kọ sí yín. Okay. Ni ẹlòmíì máa ní MC Apárí. Okay. Bí ọjọ́ téèyàn bá ti meet yín, nǹkan tẹ́ bá ti kọ sí táìmù yẹn lòun máa fi mú yín. Àwọn èèyàn máa dì mú. Táyé ṣe dẹ̀rí nìyẹn. Ìwà tó bá wù sí wọn ní first impression òun láyé máa dì mú o. Kó o ti máa dàbọ̀. Ìjọ tó bá mítẹ̀ tó bá ti dà sí wọn wá ní bọ́bọ́ yín ó dá. Kó jẹ́ pé táìmù yẹn gan kàn bínú lásán. Ọjọ́ láyé máa mú nìyẹn. Wọ́n ló ní bínú ni. Nítorí pé kíyèsí wà ẹ̀. Nǹkan tó bá ń ṣe orúkọ tó bá ṣe láyé máa fi pè é lórúkọ. Bẹ́ẹ̀ ni a ṣe ń lọ bẹ̀ náà. Yeah, so ó ní ìbéèrè kan tá a máa ń bi àwọn àlejò wa tá a bá gbé sórí ètò. Kí ni ìdí ni pé sódà àwọn tó ń gbọ́ wa wọ́n á lè mọ̀ pé ẹni yìí ní ìrírí àwọn nǹkan tí ó ń sọ. Ìjẹ́ yìí ní àǹfààní láti dàgbà pẹ̀lú àwọn bíi méjèèjì. Bẹ́ẹ̀ni. Wow. Up to this moment. Bẹ́ẹ̀ni àwọn méjèèjì wà dáadáa. Okay. Dáadáa. Mo ìbẹ́ tí ń gbé lọ́dọ̀ wọn ni. A máa ń rí àwọn tó bá dàgbà pẹ̀lú àwọn bí wọn méjèèjì.
bí ayé máa ń rọrùn nǹkan máa ń sweet kò kí ń really sí challenges ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ tí. Well ṣe rí oníkálukú tá a ṣe wáyé pa máa rí la máa rí lè ṣe bọ́ lè ṣe oògùn o lè force tó ṣe wáyé wà rí ṣe rí àwọn olùmí gbé pẹ̀lú àwọn òbí wọn ayé máa rọrùn fún wọn àwọn ẹlòmíà gbé pẹ̀lú àwọn òbí wọn ayé á rọrùn kò tún ní rọrùn ṣùgbọ́n èmi mo gbé pẹ̀lú àwọn òbí mi mo lè ní ayé rọrùn bọ̀ èmi gangan mi mú ayé rọrùn fúnra mi. Gbọ́rí mi máa sọ èmi gangan mi mú ayé rọrùn fúnra mi. Láti kékeré mi ni mo ti jẹ́ ọmọ tó yẹ pé ó bẹ mo dẹ̀jà fáfá mo nígbàgbọ́ wípé owó nǹkan tí n bá fo iṣẹ́ tí n bá fi ọwọ́ mi ṣe tí n bá mówó ẹ̀ òun ló máa jẹ́ tèmi. Mi mẹ́ni tó kọ́ mi o ní tí mo dàgbà fúnra mi nìyẹn. Mo rántí pé láyé ìgbà tí mo bẹ̀rẹ̀ sí dàgbà tí mo jáde secondary school ṣàpètè máa jáde secondary school àwọn ọmọ wọn sọ sí ìyẹn ẹlòmíràn ní ẹ̀hún róbìnrin ọ̀hún ní school no now tí wọn náà bá tẹra mọ́ nǹkan kan ẹlòmíràn jáde secondary school lọ kọ́ṣẹ́ mọ́tàwọn èèyàn kọ́ṣẹ́ tó o bá ní nǹkan tó fẹ́ ṣe kọ́ṣẹ́ àbí kó wá nǹkan tó máa ṣe. tó o bá rówó tó lè fi rán ẹ lọ sí institution kọ́ṣẹ́ tágbára àwọn bí o bá gbé bẹ́ẹ̀ni lọ kọ́ṣẹ́ nígbà tí mi jáde dáàdi mi lóhun ò lè rán èèyàn mẹ́ta lọ school lẹ́ǹkan náà táwọn ẹ̀gbọ́n méjì tó wà bẹ́ẹ̀ kí mi jókòó mo jáde ní 203 mo ní result ní 204 ó lóhun ò tí ì lówó náà tó máa fi rán mi kí ni mo wá ṣe ń gbà yẹn iṣẹ́ bíríkìlà ni mo lọ ń ṣe. irọ́ ni. mo ṣánko ọ̀rọ̀ tí mo sọ yìí living witness mi lẹ́ni tó jẹ́ pé lára àwọn tó wà nínú ayé mi tí mi gbàgbé story wọn onífẹ́mi adébáyọ̀. the same Fẹ́mi adébáyọ̀. bẹ́ẹ̀ ni bra Fẹ́mi Lateef adébáyọ̀ wọ́n máa gbọ́ wọ́n lè wò mí. no bra Fẹ́mi adébáyọ̀ tó ń ṣe fíìmù. bẹ́ẹ̀ ni Fẹ́mi adébáyọ̀ wa kan náà. wow. bẹ́ẹ̀ ni mo ti jẹ́ PA wọn rí mo dẹ̀ jẹ́ ọmọ sí wọn tán fẹ́ràn mi gan. so ẹni tí first person tí mo máa kọ mọ́ story mi ó dẹ̀ ní ìmàkọ́ Fẹ́mi adébáyọ̀ bra Fẹ́mi Lateef adébáyọ̀ wọ́n wà fortunate láti wá gbé lẹ́gbẹ̀ẹ́ ilé mi kò jìnnà sílé mi ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé mo jẹ́ ọmọ tí ó wà jọ̀fíà tó dẹ̀ máa ń súnmọ́yàn tó lè ràn fẹ́ lára àwọn náà dẹ̀ lè ràn fẹ́ lára so èmi àti wọn tàṣe ọlọ́run mọ tàṣe jọ gọ́ọ̀mù nìyẹn so anytime tọ́mọ láti fi iṣẹ́ bra Fẹ́mi dáadé bẹ́ẹ̀ wọ́n láìkó oúnjẹ mo fi fẹ́ràn wọn nìyẹn wọ́n láìkó oúnjẹ then wọ́n lé mọ́tò kan bẹ́ẹ̀nsì ni pẹ̀lú sóyún mo gbọ́ lẹ́nu wọn o torí èèyàn mi dáadáa tẹ́ pé 5 and 6 àwọn àbúrò wọn kọ́ lè testify gbogbo àwọn bọ̀dà sọ̀ díìkì àwọn bọ̀dà tọ́pẹ́ wọn testify pé Kóredé àti ìbọ̀dá wa 5 and 6 ni Kóredé dáàdì mi ló fún mi mọ́tò yìí ṣẹ́rí mọ́tò ẹ̀ bẹ́ẹ̀nsì ni màá rántí kọ́lọ̀ yẹn bí kò jọ bí rẹ́ẹ̀dì báyìí tí má lọ fi gbé ra gáàsì báyìí mo lè gbé lọ kí n má gbé padà wálé kí ló dé ó máa bàjẹ́ sójú ọ̀nà ìgbà yẹn ṣe mọ̀ kọ́lọ̀ ń ṣàánú bọ̀dà struggle bọ̀ wọ́n ń jẹun struggle mi wa kò ní yọ oúnjẹ but tó ń jẹ bá tẹ̀tí kúkú nù. àlepin struggle mọ̀ wọ́n fẹ́ dìde so bọ̀dà fẹ́ dìde ńgbà yẹn wọ́n ti ń ṣe 1 or 2 so bẹ́ẹ̀ sì yẹn òun ni má ti gbélé ìmọ̀ lọ́ba àwọn gas bó máa ń takú gbà mí àtakú gbà mí àṣà máa ṣe á lọ gbé padà wálé ṣá ìmọ̀ àti wọ́n ṣà ń wà ṣùgbọ́n mi fẹ́ kọ story wọn ni pé ṣé àwọn pé mo sọ fún yín pé èmi mo jẹ́ ọmọ tó ti jáfáfá láti kékeré mo ti ya nǹkan gan láti kékeré gan mo bẹ gan dáàdi mi ò like mi torí mo bẹ yẹn ó ní mo ti bẹ jù kó mọ̀ pé bí bẹ yẹn ó máa wá padà di ayọ̀ fóun àti èmi lọ́jọ́ tèmi ní wọ́n sáwọn èèyàn tọ́mọ ẹ bá bẹ má nà pa jí lóru ni máa bá sọ̀rọ̀ pé má pa ìbùnú ẹ̀ má pa káná pẹ̀ ìbùnú mi ni mi ì ní jẹun báyìí èmi gan wọ́n ti dá wà láyé sí wọn lọ́rùn gan jù báyìí lọ ọdún wọn fẹ́ pa èmi gan ò tún gbà torí mo jẹ́ ọmọ mi ìmọ̀ tó fà á bí ọlọ́run ni mi ò mọ̀ tó fà á now àwa iṣẹ́ bíríkà láyé jọ yẹn dẹ́kìn ni àti bẹ̀rẹ̀ látàrọ̀ pátápèdè àti bẹ̀rẹ̀ mo ní ìdòwò yẹn 1,500 fún ẹ fi ra bàtà 1,500 la máa gbàngbà yẹn tó bá rù láti 9 àárọ̀ àbí 8 àárọ̀ títí di alẹ́ a máa rù wọ bí 10 ní dẹ́kìn ni wọ́n stop dẹ́kìn wọ́n ń ṣe lọ́jọ́ kejì ọjọ́ kan lè gbọ́dọ̀ parí ẹ̀ bẹ́ẹ̀ ni dẹ́kìn wọ́n stop ẹ̀ ọjọ́ kan lè gbọ́dọ̀ parí dẹ́kìn. bra Fẹ́mi ti wá dé ó ti gbé mọ́tò wọn wọlé ó wá sọ fún Títí Adébáyọ̀ ṣé Kóredé tí wá bí lẹ́nìí wọ́n láwọn ò tí ì rí lẹ́nìí ẹ̀ tí ì rí Kóredé kẹ̀ wọ́n ní wọn tí ì rí ló bá mi pè wá wọ́n ti fẹ́ jẹun nìyẹn. wow yes because tó bá ti ń jẹun lọ́wọ́ màmá ṣàwàdà wọn rẹ́rìn ṣé mo pẹ́ lómi ní ìdè èèyàn bẹ́ẹ̀ni àmọ́ tó ń pass through tó máa bá sọ̀rọ̀ wọn ní kí Títí Adébáyọ̀ lọ pè mí wá ìyẹn bá délé wa ìyẹn ò rí mi àwọn aláwọ̀ lọ́wọ́ ní kó lọ wo Kóredé níbi tó ti ń ṣe dẹ́kìn bẹ́ẹ̀ bá wọn ṣiṣẹ́ bricklayer tó ṣe wá rí mi ní ọkọ̀ àbá mi ní bra Fẹ́mi ní kò wá o ó wá lọlé bra Fẹ́mi wá níbo ni mo wà pé wá ní pé yóò dẹ̀ pé mò ń bá wọn ṣiṣẹ́ bricklayer bẹ́ẹ̀ wọ́n rán Títí Adébáyọ̀ padà pé sọ fún pé tó bá ti ṣe tán wọ́n ti parí kó
kó wá bá mi Wow. nílé nǹkan aṣáàparí bí after 10 mo fọ ara mi Alẹ́? àṣẹ máa parí nìyẹn ó pẹ́ mo fọ ara mi mo fọwọ́ mi èmi àti wọn ará ilé wa gan ti mọ̀ ẹ bá ti bá kúrò ilé àti lálẹ́ ọ̀dọ̀ Fẹ́mi ló wà kó wọn ń wá mi wọn ń pè mí nígbà máa débẹ̀ Kóredé báwo ni mo ti jẹun tán oúnjẹ mi tó kù nìyẹn lọ gbé kọ́kọ́ jẹ náà ọjọ́ náà bóyá àìdá kò jẹ́ fried rice tàbí ẹ̀wà ìyàwó wọn dẹ̀ máa ń dá ńgbà yẹn ẹ̀wà yẹn máa ń ní edé ẹ̀wà tí mo máa kọ́ láyé mi nìyẹn tó máa ní ẹ̀mí méje nínú edé gbogbo nǹkan ló máa ń kún dòdò wọ́n máa gé sínú ẹ̀wà gbogbo nǹkan máa wà nínú ẹ̀wà yẹn gbogbo nǹkan máa wà nínú ẹ̀wà yẹn sọ mo ṣe àmúlẹ́wà yìí ni mo lẹ́wà ẹlẹ́mìí méje ó ti rẹ̀ ṣáàjẹ́ ó wá gbé mi jókòó ó ní mo gbọ́ ọ pé iṣẹ́ bíríkìlà ló ń ṣe Kóredé I can help you I can do anything for you you know ó ní ṣùgbọ́n if you don't do that thing you won't have a story to tell. I'm telling you the truth lórí mi àti wọn náà wọn I want you to have a story to tell torí tó bá nítàn ò ní pẹ́ tán aṣọ tí bọ̀dá Fẹ́mi tẹ bá sẹ́ńdà aṣọ sàn láti London gbà yín táìmì àti wọn jọ wà tó bá ti wọ̀ bí ẹ̀mẹ́ta bó jẹ́ bàtà èmi ni mo máa jogún ẹ̀. A lot of people tí wọ́n bá ní èèyàn tó lè even ẹnìyẹn lè tún ìtàn ayé wọn kọ nípa pé èèyàn ní owó ẹlòmíì máa ń bá àwọn èèyàn tó lówó rìn bọ̀ torí pé ó ti wá ní wọn lẹ́gbẹ̀ẹ́ yẹn kò wá ní ọ́zù kò ní ṣiṣẹ́ tiẹ̀ ó máa wá gbé focus ẹ̀ lórí àwọn tí ó níyẹn pé ó yẹ káwọn ènìyàn lè help me now. Bàbá mo máa ń sọ̀rọ̀ kan ọ̀dọ̀ tèmi kóòtù mi ni o ẹni tó fẹ́ help èèyàn wà ẹni tó máa help ni ò sí. ẹni tó fẹ́ help èèyàn wà. ẹni tó fẹ́ ràn lọ́wọ́ kò sí. Bàbá téèyàn bá gbé rẹ̀ kò sí ẹni tó máa gbé ẹ. òun Yorùbá fi ní ẹni tó bá ṣípá lòbí ẹ máa gbé. fọ́múlà kan wà mo máa fẹ́ fáwọn èèyàn tó bá fẹ́ kí olówó tó bá súnmọ́ olówó máa ń fẹ́ nǹkan kan tá a mọ̀. ǹjẹ́ wọ́n ti rí olówó tuntun torí pé olówó lọ́wọ́ tó dẹ̀ ra káàdì airtime 1000 fún pé dáàdì ẹ gba káàdì ẹ̀yin náà lóòdù ẹ̀ sórí fún yín tẹ́jọ́ wà ní o olówó tẹ́jọ́ wà tó ń kó lówó ṣùgbọ́n kò náwó owó sí ẹbọ tí ẹ̀dẹ̀ lò fún ẹ jọ́ ọ̀nà ọ̀nà débẹ̀ tó dọ̀bálẹ̀ fún dáàdì ẹ̀rọ àṣà ìkọjọ́ mẹ́ta sà àdáàdì ẹ̀wò èmi náà tẹ̀ bá yín mú káàdì wa iná lóòdù ẹ̀ ó pè níjà ni alọ̀ ronú náà ó ń bọ̀ wá fún ẹ 10,000. ojú olùtẹ̀jú oṣù bẹ́ẹ̀ bí tó ra bí fruit lọ fún pé òun náà nídìí nǹkan. ìwọ tó bá ń dó pé kọ́ mo wá fún ẹ ni ẹni tó fẹ́ mo wá fún ẹ tó bá ti wá bí ẹ̀ẹ̀mejì kò ní àìwò pé lè fọ́ máa gbà ni kò fẹ́ kó òun náà lè ṣe. ẹlòmíì tó ní the help òun gángan ò ní value kankan. kò ní value tó fẹ́ ṣe tó bá dẹ̀ ní value wọn ní value ẹ̀ ní nǹkan kan gbé nǹkan kan lọ́wọ́. yes. ní nǹkan kan tó lè deliver. jẹ́ kó rí ẹ pé ọmọ ìdẹ́ ó dẹ̀ struggle tó bá ti rí ẹ pé ó struggle wọn ti bí ìtàn bá fún ẹ lówó yẹn wà lọ fowó yẹn jẹun ó tẹ̀ àtọwájú yẹ pé wọ́n tó yẹ kó tó máa á lọ fi. a kàn lọ fi gbọ́jà nìyẹn. jẹ́ kó rí ẹ pé òun ta pure water náà bí tá a bá fún ní wọ́n lè pa pẹ̀ ẹ ló fi ń ta pure water yẹn 20 bay ló fi ń ta ok alòrò sí àtúnṣe ẹjọ́ mi tó ṣe ń ta ṣe é pé ó fi yẹn ṣe God bless you. sàkámàjẹ. kì í ṣe ọjọ́ tó bá bẹ̀rẹ̀ náà ni olórí máa ṣáré wá. ọjọ́ yẹn inú Nollywood nìkan nìyẹn ti máa ń ṣẹlẹ̀ o. ok jẹ́ pé ọjọ́ tó máa rí tó kiri pure water náà ló máa. báwọn èèyàn ti wo Nollywood gan ó ti wá jẹ́ kí ìyàwó ilé mi àwọn Nollywood á lọ máa fi yẹn relate pẹ̀lú ọkọ ẹ̀ pé tóun bá kú òǹlé òun akọ̀rọ̀ bàbá kan tó ń kọjá lọ tó fi mọ́tò ta omi sóun lára. àwọn ẹni sí mi báwo a máa sunkún. àjà fíìmù àwọn ibo yẹn. ọkọ mi máa fi àjẹ mí ni ẹ bọ́ sínú mọ́tò ó ti arrange ìwà fún lọ́tùnla tó bá dán rẹ̀ wò fún ẹ lẹ́ni ẹ sọ pé ó ti lọ. wọ́n máa lo ẹ dànù. wọ́n á fi sub. ok wọ́n á fi subscribe. wọ́n á fi sub wọ́n á tún fi mú nǹkan mí jẹ. chai. tó ṣe ń lọ ní bàbá. normal ẹni tí ó bá fẹ́ jẹyàn you have to struggle. wà á ní nǹkan kan tó ní àjẹbẹ́ wà á tán. when you see a lot of people making money when you see them they making money if you don't have tangible thing you can do with that money owó yẹn á tán. a fẹ́ lọ a tán wà á kàn ná nàkúnà. bẹ́ẹ̀ni o gbọ́dọ̀ ní nǹkan kan tó bá fẹ́ help ẹ sọ fáwọn èèyàn iṣẹ́ mi tí mò ń ṣe yìí kó tó di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ mi wọ́n ń pè mí ṣèbí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ni. kò ṣe kó wọ́n á jí mi ní yàrá kó wá lọ máa ṣe MC kò lè wọ́ọ̀kì. ẹ ṣì máa ń sọ àwọn rírí yín fún wa torí ó máa pẹ̀lú bíbẹ̀rẹ̀ especially anything tó bá ti jọwọ́ bí MC nǹkankan iṣẹ́ ọ̀fẹ́ máa kọ́kọ́ pọ̀. bàbá ẹ wo orí yìí ó pa. ó tọ́ ni o. challenges ní tó ti rí ni ọjọ́ orí kọ́ ní ìrírí má gbé lọ ọjọ́ orí kọ́ ọmọ mi wà kò dàgbà tó ẹ
in tó ti rí ìwọ orí nítorí ẹlòmíì gọ̀ láti kékeré ó máa gọ̀ dàgbà ẹ má lọ bẹ̀rẹ̀ advice lọ́wọ́ ẹ̀ á ṣì yín lọ́nà ẹni tó gọ̀ máa ń dàgbà bẹ́ẹ̀ ni ẹ̀dẹ̀ẹ́dọ́mọ kékeré mi báyìí á fún ẹ ládùúgbò àṣẹ wà ló máa gbé yẹ̀wò ni pé wow bẹ́ẹ̀ ni ní táwọn yẹn máa ń bí náà pé bọ̀dá ibo lẹ ti rọ́pò lọ tẹ̀ ń lò àmọ̀ bóyá ẹ broke àmọ̀ bóyá ẹ lówó torí nígbà tó wà lọ́wọ́ mi mi ní sọ fún ẹ pé ó wà lọ́wọ́ mi nígbà tí ó sówó mi ní sọ fún ẹ pé mo lówó ẹlòmíà rí 1,000 lórí o ká sọ pé 1,000 ìgboro lọ̀gá wà ní 1,000 yẹn ń lọ gboro nìyẹn wọ́n ti mọ̀ àwa lọ dúró láàrin àwọn ọ̀rẹ́ ìbáni mú gùn tuntun rówó nìyẹn wọ́n bá a náà tán tọ́mà tí wàá rí mọ́ kò sówó lọ́wọ́ ẹ̀ mọ́ kò ní lè wá àárín wọn yẹn mọ́ ó ṣe ní 1,000 kó fi sápò láàrin wọn má wù tó wá jẹ́ pé nǹkan 10 naira rà fi 5 naira lẹ̀ ṣe bí ẹni tí ò ní kankan táyé ṣe máa ń yé èèyàn nìyẹn ọ̀nà pọ̀ bàbá ìrírí dẹ̀ pọ̀ so àwọn tí mo rí mo fi kọ Fẹ́mi Adébáyọ̀ mayor mo kọ wọ́n mọ ìtàn ayé mi torí mo ní tí mo gain lára máa yẹn gan ṣé ọ̀pá àjìyá Benz àti padà jọrọ̀ àti padà jọrọ̀ Renault wọn a máa gbọ́ báyìí àpàdà jọrọ̀ Renault mọ́tò tán lọ kọ́kọ́ rà nìyẹn bàbá ẹṣin Renault yẹn gbẹ fúrúfúrú 35 minutes lálọ́ láti Ìbàdàn dẹ́kọ̀ ìyàwó wọn ó fẹ́ para ẹ̀ ni nígbà tó gbọ́ pé Fẹ́mi ìwọ tẹ́ sọ pé dàbọ̀ nísìn ẹ sáré dẹ́kọ̀ ó pe ilé bàbá sóòtì ní pé ẹ bọ́bọ yín sọ̀rọ̀ kó má parẹ́ lórí ìṣàlẹ̀ mọ́tò tuntun mọ́tò yẹn gbafẹ́ tán mọ́tò yẹn fẹ́ àjìyá Benz èmi náà lájọ jọrọ̀ Renault yẹn jẹ́ ibi tí mo sọ fún pé èèyàn tí ó dà ní wọ́n sẹ́mi. bàbá nǹkan tẹ́ sọ yẹ ẹ lè mọ̀ túmọ̀ ẹ o bó ṣe wà yẹn ìwọ tó a lot of people struggle but tí o bá fọpọlọ sí struggle ẹ wàá jọrọ ẹ. bàbá dandan tó dẹ̀ gbẹ́kẹ̀lé Olúwa tó wáyé muslim yẹn máa pray tó bá jẹ́ level náà máa ṣe níwọ̀nba tó wáyé pé christian focus. how many people lẹ́fẹ̀ẹ́ sọ fún pé ti ṣe bricklayer rí ẹ máa ra àwọn pọ́npọ́n yẹn o. a máa ń rẹ̀ǹtì ẹ̀ bàbá a ti kọ́lé rí láàárọ̀ à ń kọ́lé lọ báyìí ó dẹ̀ di ó ku 1 hour kan fún wa lówó ilé dẹ̀ wó padà wọ́n dẹ̀ ní káwọn lọ lé wa bẹ́ẹ̀ ni àgbowó òótọ́ mo sọ fún yín àgbowó àwọn tá a jọ ṣe ń jọ́ náà lọ́hùn tán bá wò mí a máa rántí àgbowó àti kọ́lé lọ wọ́n wá mọ ọwọ́ báyìí àti ń wò báyìí pé ká gbowó lè náà là ń gbà náà bí i 650 naira là ń gbà àdèmà jẹun site wá jẹ bí i ẹ̀bà 20 naira gbà yẹn náà 30 naira ẹ mọ̀ kó ti pẹ́ tí mo ti ń hustle so ẹlòmíràn rí mi á ní you are afraid má fọlá mi tọrọ you may not be able to survive that o lè má lè ṣe é. nǹkan tí mo ṣáde tí mo là kọjá yẹn. nǹkan tí mo là kọjá yẹn má lọ fi tọrọ brọ́dà mi má sọ pé bọ́bọ́ ẹ̀ ẹlòmíràn rí mi á ní mo ṣe nǹkan tó ní ọmọ ayọ̀ ní mí mo rẹ́rìn mi ṣe ọmọ ayọ̀ ibi tí mo dé yìí mo struggle débẹ̀ ni àwọn ẹlòmíràn ní story bẹ́ẹ̀ni bí tàjú tèmi bẹ́ẹ̀ni bọ̀ lára tèmi ra rí tọ́nà fẹ́ kí n náà mo ṣe gbọ́n tí n bá lọ pass friend báyìí ni màá ti jẹ́ tán tí Fẹ́mi ṣe sọ fún mi pé tó bá ní tán wàá tètè tán ní òjẹ́ ń tán dì sí yóò mi tán ò bàbá o. ara àwọn ẹ̀bùn yín ni ká máa darí ètò MC. látọ̀run ni. ẹ kí n béèrè báyìí kí ló sún yín débẹ̀ kí lẹ rò débẹ̀ pé mi náà fẹ́ máa sọ̀rọ̀. ṣe rí tí n bá sọ story tí mo ṣe DMC a lot of people may not believe me for real mi ò lọ́gàá. irọ́ ni. wọn kọ́ mi wọn sọ pé táwọn ṣe ń ṣeré. mo lè fi gbogbo ẹnu sọ ẹni tó bá jẹ́ ọ̀gá mi lè sọ pé mi lọ̀gá ẹ̀ mo mú lẹ́yìn ọ̀tọ̀ ní ọ̀gá pé èèyàn ń dúró lẹ́yìn ọ̀gá báyìí ṣe pé ọmọọṣẹ́ máa dúró lẹ́yìn ọ̀gá ọ̀gá máa sọ̀rọ̀ lọ ọ̀gá lè ní lọ bá mi gborúkọ wá ọ̀gá lè ní bá mi microphone ọ̀gá lè ní ìwọ náà sọ̀rọ̀ mi ò ní lọ́gàá ṣùgbọ́n bí tí mo ti bẹ̀rẹ̀ story mi bẹ̀rẹ̀ látòrí Mon Plantation Federal College of Animal Health and Production. Baba, sometimes our choice, destiny, àmọ́ àkínmọ́ ẹlòmíà ní òun fẹ́ lọ UI ló fẹ́ lọ Unilag ló fẹ́ lọ ó lè má sí ògùn ẹ̀ Unilag. Àwọn máa fún níbì kan yìí tó ń fún yálò òun ò lọ ó lè má sí ògo ẹ̀
bàbá ní Unilag yẹn èmi náà wish kí n lọ Unilag UI but kò sógo mi ń bẹ̀ ó lè wà ń bẹ̀ o ká ní mo lọ but pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sí mi mo rí pé kò sí bẹ́ẹ̀. Mo plantation ni mo lọ Federal College of Animal Health and Production ṣé àwọn kí mo ní mo late kí n tó rí admission torí owó nǹkan kan máa kan ló kọ̀ rí mi ó ní result kí ló dé tó lọ sí school owó ó ní òun máa gba fọ́ọ̀mù fún mi Mr. Benga Balogun ó gba fọ́ọ̀mù yẹn fún mi mo lọ sí school yẹn mo ṣáà wọ school yẹn wọ́n àti máa dé school yẹn ẹ̀kọ́ mo ti nẹ́bùn náà tẹ́lẹ̀ mo dé school yẹn torí mo ti gbó kí n tó wọlé àwọn sẹ́ẹ̀tì mi ti wà lẹ́chẹ̀ndé ìyàyìn lẹ́chẹ̀ndé so èmi wà lẹ́ndé so you are not new to me we are mates so we are colleague amakirawa but àwọn tó ṣe jáde secondary school wọ́n á mọ̀ pé eléyìí bọ̀bọ̀ táwọn ilé ti pẹ́ ń gbòòrò kò ń ṣe ẹgbẹ́ wa mo wá ní àwọn disciples láwọn disciples gan mo láwọn sàbí lẹ́yìn school 2 ni mo máa ń wà ọmọ líle school 2 ni máa wọ́n á ju ọ̀rọ̀ láti ẹ̀yìn síwájú bẹ́ẹ̀ ni wọ́n ti ń notice pé tí mi bá wá class wọn á mọ̀ class máa dàrú gbùdùgbùdù àtúnṣe tù tí mo ṣe máa ń ṣe ni mo ṣe ń ṣe lọ nìyẹn ṣàgbé tí màdé wọ school wọn fẹ́ ṣe freshers night gala night whatever so firstly àwọn ọ̀rẹ́ mi wá nígbà pé bó ṣe máa ṣe ń class yìí àwọn comedian school pé kémi náà lọ ṣe comedy ok mo ṣe lọ́njọ́ kan wá ṣe program kanjọ́ kan gbogbo HND ND wà bẹ̀rẹ̀ wọ́n lọ bá ẹnìkan pé wọ́n fẹ́ ṣe comedy wọn ò dẹ̀ mọ̀ mí they don't know me ṣá pé ND ló máa mọ́ra wọn HND á mọ́ra wọn ND 2 á mọ́ra wọn so ok wọ́n kàn gbórúkọ mi nìkan so apparently táwọn yẹn ṣe bọ́ sórí stage wọ́n pe boy Landrew bí òun náà ń gbọ́ òun ni first comedian then ó ṣeré tiẹ̀ gan ó ṣeré gan o second guy bọ́ sórí stage now second guy yẹn ló fẹ́ mi ní motive torí mi máa study that's why MC mi ó yàtọ̀ èmi ò ń ṣe jokes in tó bá wà níbi tí mo bá wà yẹn ni màá ti mú ọ̀rọ̀ jáde tó dẹ̀ máa bá yín lára mu gan tó yìí jáde báyìí ó ní I'm fine boy Dumont pé òun lòun fine jù nínú school kò dẹ̀ fine àwọn ìbá ní ìwọ tó dàbí ọpọlọ wọn ṣàbù wà lọ tó má lọ padà bẹ́ẹ̀ ni pé kọ́ mi wọ̀wọ́ Dumont ìgbà yẹn wọ̀wọ́ lórí ẹni tó bá wọ̀wọ́ ẹni tí ò fine kọ́ mi wọ̀wọ́ Dumont èyí ni wọ̀wọ́ Dumont nílẹ̀ ṣe tó ṣe ní next on stage right now is gonna be wọ̀wọ́ Dumont wọ̀wọ́ kẹ̀ kú tẹ̀ tí pariwo ẹgbàá wa nígbà tí máa jáde bá ní ọkọ̀ pa one up ó ti wá yọnú ẹ̀ pé má gbéra ẹ̀ ga kí káwọn èèyàn gbé ẹ yes má gbéra ẹ̀ àwọn èèyàn ló máa gbé ẹ ẹ mọ̀ pé téèyàn bá gbéra ẹ̀ tó bá fò sókè kò kí ń pẹ́ táfi wálẹ̀ jump you will not spend more than bí i 30 seconds ṣé o mọ̀ tó 30 seconds ṣá when you jump by yourself yes it's true but tó bá gbé ẹ tó bá gbé ẹ ó ṣe lè lo 5 minutes níbẹ̀ àwọn tó bá gbé ẹ tí ó bá ti rẹ̀ wọ́n wọ́n lè gbà gbé ẹ kiri fún 1 hour yes wọ́n lè gbé ẹ tó bá fò sókè kẹtẹ àtẹwò láti rí ti má gbéra ẹ jẹ́ kàn gbé ẹ kódà àwọn tó expect people you don't expect will come to aid they will carry you wọ́n yóò ṣe tó fẹ́ gbé ẹ̀gán ògbẹ́ ṣe bó ti gbé rẹ̀ fílẹ̀ ẹni tó fẹ́ gbé ẹ̀gán máa sọ pé ṣe bó ti gbé ra ẹ̀ kò nídìí ẹni support mọ́ ìgbé tó dẹ̀ gbé ra ẹ̀yìn ó lè má jẹ́ ìgbé pípẹ́ so mo ti wọlé sí wọn lára ni mo wá dàbúlẹ̀ gan bẹ́ẹ̀ ni mo ti ní platform I'm talking about 2007 yes 2006-2007 the section there I started from there mo ti ń bá lọ until tí Messi mi torí yàmá Messi kan rí yàmá màá sọ Messi yẹn èmi ní yàmá màá sọ Messi yẹn Dr. Yinka Ayefẹ́lẹ́ òní Messi yẹn àwọn náà wà ní story mi yes JP níbo ló gbà wọlé thank you
I love that question. Ní school, tí fresh bá wọlé sí school, there was something like a máa pè ní sensitization of whatever tó máa ṣe ní school gbà yẹn. Okay. A symposium just for you freshers. People will come to lecture you, tell you more about life, why you need to be serious in school, in class, know what you are doing, your career. We call it career talk. Yeah, okay. Then Dr. Yinka Ayefele, bí àwọn ṣe parí operation wọn àbí nǹkan kan táwọn èèyàn contribute owó fún wọn ní time yẹn táwọn náà ṣẹ̀ṣẹ̀ so àwọn náà lọ ń ṣe career talk fáwọn èèyàn ní school táwọn náà ti là kọjá. Wow. So program yẹn wá pọ̀ ǹjọ́ yẹn gbogbo school ló wá HND pé wọ́n bọ́ sínú hall wọ́n dẹ̀ máa ní the comedian ní school tó máa kọ́ spice things up. Okay. ẹ rántí pé number 4 ni mo wà wá tá bẹ̀rẹ̀ àdìlọ́ngọ̀ mo ti bọ́ sí number 2. Wow. àdì number 1 ìyẹn wà ní ND2 Andrew wọ́n ṣe kọ́ pé number 1 nìyẹn. So number 1 wọlé sí doctor lára pé doctor, well, I'm a student, I don't have money to give you. People are contributing for you, I wish to help, I don't have, but I have this 50 naira, will you take? It's a joke. Tí bàbá yẹn tẹ́ nìyẹn ṣe lọ́jọ́ yẹn. Dr. Yinka Ayefele rẹ́rìn-ín. Well, I can't give you, I don't even have money to give you. Remember I told you, whenever I want to make my joke or jokes, I will tap from within. What is going on? It's tapping. This is what I will use to enter this man today. Don't ṣe gbogbo tẹ̀ tán àwọn èèyàn kì í tó lọ. Wọ́n ní now is wọ́wọ́ dùn mọ́. Àwọn èèyàn tó gbà mo ní sàbẹ̀ torí mi náà ṣe wá. Àwọn disciple. Disciple ọmọ wa gbàgbà wọ́ bẹ́ẹ̀ náà ni mo ń gbé orí gbígbẹ orí ìdẹ̀gbẹ́ máa mo ń gbé orí gbígbẹ lọ́wájú báyìí. Mi débẹ̀ mo gba mic. Good afternoon, sir. Good afternoon. All right. Mr. Yinka Ayefele. Ẹ̀gbọ́n tí comedian yẹn sọ now. Èmi ò ní ṣí bọ̀ tí máa fún yín. Mi ò lówó. Ìyà jẹ mí débi tí mo dé gan ni. School ìgan mo ti fẹ́ kú òǹbẹ̀ bàbá ti rẹ́rìn yó. Mo ti fẹ́ kú òǹbẹ̀. Ṣùgbọ́n I believe in one thing. Money I can't give you, but I believe I have something to take from you. Àwọn èèyàn pé ó fẹ́ gbowó ó lè. Mo wá súnmọ́ table yẹn mo ní sir, I don't want your money. Can I have your handshake? Wow. School dàrú bẹ́ẹ̀ ni. Dókítà ṣe dìde nìyẹn wọ́n shake me. Ṣe hug me nìyẹn. Wọ́n ya picture yẹn mo ní. Ṣùgbọ́n ó dùn mí unfortunately mi ò rí mo ṣe rí bí i 2 years ago tí mo ń wo. Wọ́n yà wá you see the background you would know people are smiling wow. Doctor wọ́n shake me. Wow. Wọ́n hug me wọ́n gbéra wọn níbi orí àga yẹn wọ́n fi mí dìde lórí àga yẹn tó ń hug me pé I love this. Tọ́yẹ̀ hug me tán báyìí wọ́n yẹ kó mo ti gba star kí n máa sọ̀rọ̀ lọ báyìí jẹ́rìntàn kọ̀ kù ní àmọ́ tó pa á. Àgbẹ̀ skul dẹ̀ burú ọmọ skul burú pé wèrè yìí ìṣe àfẹ́ máa gba star lọ wọ́n kọ̀ pàjẹ́ ń tọ̀ lẹ́yìn ni wọ́n bá star tiẹ̀ tì. So n tó fa intimidation jọ yẹn ni pé people expected me to be talking. Definitely. And it's not possible inside that big hall. Kó máa fẹnu sọ̀rọ̀ láti wájú lọ sẹ́yìn tó ń ṣe bẹ̀rẹ̀ sí bully mi nìyẹn. Talking now I can't. Kí jẹ́nẹ́tọ̀ tó tàn ọ̀kẹ́ àlọ́jọ́ kò ná mọ̀ra ẹ̀ ti parí Dr. Yinka Ayefele wọ́n rí mo sọ pé Mercy wọn òwe yàmá mi nìyẹn wọ́n rí wọn sọ̀rọ̀ so àdìlọ́ngbọ̀n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jẹ́nẹ́tọ̀ tọ̀ so jẹ́nẹ́tọ̀ yẹn ọ̀hìn entertainment wọn ju pé kí doctor sọ̀rọ̀ lọ. So doctor sọ̀rọ̀ tí wọ́n sọ ogun tó fẹ́ bá a sọ doctor tí wàá fẹ́ máa lọ manager àwọn ọgbà yẹn máa yẹn dúdú báyìí wọ́n ní ó dùn mí tí mi ní picture yẹn mọ́ àwọn náà rí pọ́jọ́ tí mo sọ ìtìpẹ́ wọ́n wá rán manager yẹn sí mi pé that boy bá mi lọ pé wá mo ṣe wá débẹ̀ Dr. Yinka Ayefele wá ní mi ò lè fún yín lówó torí àwọn èèyàn pé ọmọ school pọ̀ but you have a great potential. Boldness yẹn ni wọ́n máa surprise wọn pé you have great potential you are going places. Continue máa wo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ lénìí. Continue you are going places. Whenever you have that picture bring it to me I will give you your money. Wow. Tí mo ṣe kọ story Yinka Ayefele wọn ní Mercy.
ọ̀gẹ̀ ọjọ́ yẹn tí mi ò béèrè owó tí má béèrè owó màá ti ná tán ọ̀gẹ̀ ọjọ́ yẹn ló mú wọn pè mí padà wọ́n sọ pé olówó ń gbà mí owó kọ́ ló yẹ kó tọrọ lọ́wọ́ ẹ̀. olówó ń gbà mí owó kọ́ ló yẹ kó tọrọ lọ́wọ́ ẹ̀. owó kọ́ ló yẹ kó tọrọ. o lè tọrọ idea o lè tọrọ advice a wá gbé ẹ débi tí wọn náà ti rówó torí tó bá tọrọ owó ńjọ́ yẹn wàá ná tán. ṣé owó yìí mo ṣe ná láti almost 15 years now sísìn ṣùgbọ́n bí àdúrà tó sọ fún mi yẹn you are going places ṣé ẹ mẹ́nu àṣẹ tí bàbá fi sọ̀rọ̀. and the motivation tó ti tán fún mi tí wọ́n ní ìjọ yẹn àti ìjọ yẹn ni mo ti di MC. wow. ìjọ yẹn ni ajá ti gbéra. ẹ ti bínú tán. mo bínú tán pé doctor sọ pé you are going places that means pé ó rí potential yẹn nínú mi. tí o fi lè mú irú èèyàn bẹ́ẹ̀ yẹn sọ kọ́kọ́. sọ bẹ́ẹ̀ pé o ní great potential pé keep it up you are going places. mo ti dé places yẹn mi ti dé bẹ́ẹ̀ tán bá mo ti dé àwọn ibì kan bẹ́ẹ̀ tí doctor ṣe wọnú story life mi nìyẹn. Bàbá àwọn ìrírí wo lẹ ti rí nínú ká máa ṣe MC especially ẹ jẹ́ ká lọ sí Sẹ̀lẹ̀ kó sọ pé ọ̀pọ̀ èèyàn mọ̀ yín sí program Sẹ̀lẹ̀ because tá bá fi wọ December ń sìn ẹ tètè máa busy pátápátá. kí lè àwọn ìrírí tẹ ti rí kí lè dẹ̀ lè sọ nípa maybe entertainment nínú Sẹ̀lẹ̀. SD Media, I love this question. I've been waiting for years for people to ask me this question. See, my brother, màá sọ̀rọ̀ kan fáwọn ènìyàn láyé, mo máa ń sọ fáwọn ènìyàn láyé. Speak louder. Màá sọ̀rọ̀ kan fáwọn èèyàn. Ẹni tó bá wù kó gbọ́, tó bá wù kó má gbọ́. Jẹ́ kí iṣẹ́ ọwọ́ ẹ tà ẹ́. When you are good, you are good. Then, má fowó bẹ̀rẹ̀. Má jẹ́ kó ranjú mọ́ ní ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Then, wà humble. Ibi tí ambulance ti wọ́rẹ̀. Bó ti ń ṣe MC mi ìdé Sẹ̀lẹ̀ rí. Kò sẹ́ni tó bìlì pé mi ìdé Sẹ̀lẹ̀ rí. Ọ̀rọ̀ yà wọ́n àṣẹlẹ̀ mi gan máa gbọ́ láàárọ̀ yìí. Wow. Bọ̀ inú mi dùn láti sọ fún yín torí wọ́n máa kọ sítórì ayé mi tó pọ̀ jù mo gbọ́dọ̀ kọ ìjọ mímọ́ Celestial mọ́. Wow. Má yẹ kọ́ mọ́ rèé mi bá wọn dòwò pọ̀ rí ó lọ́mọ kájọ lọ sí skul ni 3 ni wọ́n àwọn ọmọ ìbẹ́ta CCC Orísun Ìyè cathedral cathedral iná ń lọ ó máa ń wo status mi wọ́n wá fẹ́ ṣe kántátà lọ́dún kan ó wá mẹ́sẹ̀gì mi Kóredé can you do MC in our church for us kántátà mo ní I will try. Mo lọ fún ní come and help us to do it. Only but we don't have money. Okay. How much will you pay me? I'm having 5,000. Mo ní màá wá ṣe. Yes. Remember me láṣọ Sẹ̀lẹ̀ o. Ó wá lọ́rẹ́ mi kan ó ń kọrin Tẹ́jú Glorious. Oh. Aṣọ ẹ̀ ni mo kọ́ wọ̀ ń Sẹ̀lẹ̀ láyé mi. Tẹ́jú Glorious. Bẹ́ẹ̀ni Sultan náà. Ó tẹ̀yẹ pé ó gùn jù mí lọ ṣáà pé Tẹ́jú gbẹ jù mí lọ. Mo ra gbé. ẹ máa kó dání báyìí. Ọlọ́run tẹ bàbá mi ṣe é dẹ̀ pé tó ti ń fo òun náà bọ̀. Okay. Òun ló yọ̀ǹda fún mi. Ṣáà bẹ̀ ó bá mi lọ tó rálágídí ẹ̀ dání. Mo bẹ̀ wọ́n bá mi lọ wọ́n kó sí mi lọ́rùn. Mo yẹ ṣe ń jọ yẹn nìyẹn brọ́dà mi. Níjọ́ yẹn ni ayé tuntun. Ìjọ́ tí mo ti wọṣọ Sẹ̀lẹ̀ mo fẹsẹ̀ tẹ tí mo ṣe MC bẹ́ẹ̀ ìjọ́ yẹn ni ayé tuntun ti wọnú ayé mi. Báwo ló ṣe wọnú ayé? Ìjọ́ yẹn ni ògo tuntun dé. Wow. Ìgbà ọ̀tun dé sáyé mi ò lè gbàgbé. Tí mo ṣe báyìí iṣẹ́ tó bá dẹ̀ mọ̀ ṣe ariwo kọ́ mo ṣe báyìí gbàgbàgbà mo dá nǹkan bólẹ̀ gan ẹ mọ̀ pé mo dẹ̀ ní lámbà lọ́wọ́ ó pọ̀ mo dá lámbà bíi 2 bólẹ̀ ìjọ mímọ́ Celestial wọ́n ní nǹkan kan káwọn ìjọ tó kù wọ́n kọ́gbọ́n bẹ́ẹ̀ Sẹ̀lẹ̀ máa ń connect èèyàn àwọn Celestial ní nǹkan kan tí mo fẹ́ràn wọ́n máa ń bára wọn ṣe wọ́n dẹ̀ máa ń connect èèyàn. Connection wà ń bẹ̀. Yes tí Sẹ̀lẹ̀ òun lára ara wọn o wọ́n lè máa là sínú ìlara gidi náà máa ń là ìlara tó dáa so far so good tí mo rí o ìlara tó dáa náà máa ń là tí eléyìí bá wá sí ìkórè ẹ torí pé mẹ́gà ló gbé tóun náà ṣe máa gbé mẹ́gà yẹn wá sí church ẹ̀ ló máa sáré ẹ̀ ìlara gidi nìyẹn n tó ṣe tó dáa yẹn èmi náà ṣe tó dáa competition gidi competition grow òun ló gbé mi ní Sẹ̀lẹ̀ bá rí pé ó gbé ọmọ yẹn ó dẹ̀ mú ní kọ òun náà gbé ọmọ yẹn nítorí ẹni pé tó o bá mọ̀ nǹkan ṣe Sẹ̀lẹ̀ ò ní pè ẹ́. Má fi ṣèbínú tó o bá pè ẹ́. o mọ̀ ṣe tí Sẹ̀lẹ̀ bá fi pè ẹ́ mi mo fi gbẹnu sọ mo tún táàpù orí tó pa o mọ̀ kí nìyẹn ṣe Sẹ̀lẹ̀ máa ń celebrate ògo bẹ́ẹ̀ ni mo sọ fún yín lẹ́nu. Sẹ̀lẹ̀ celebrate ògo gan o tó o bá mọ̀ ṣe ṣáà mọ̀ kí nìyẹn ṣe. ṣáà good nínú ẹ̀. Sẹ̀lẹ̀ á pè ẹ́. tó bá dẹ̀ ti pè ẹ́ lọ́jọ́ ẹnìkan máa ti pè ẹ́ tó bá dẹ̀ mọ̀ ṣe ẹ sọ pé ó ti lọ n tó jẹ́ kí n lọ nìyẹn nù Sẹ̀lẹ̀. Okay, that is why tẹ́ pé
téèyàn kan bá rí yín bí wọ́n á rí yín ní bí náà. tó bá yẹ pé tówó mọ́tò ni láti connect mi ò ní. Actually, I wanted to ask you because I know you know things at least about maybe music and entertainment in Sele. Yeah. Why tó sì jẹ́ pé àwọn èèyàn máa ń sọ mo ti máa ń gbọ́ dáadáa pé àwọn tó good tó mọ music dáadáa Sele náà pọ̀ jù sí. Sele kọ́ ló ní wọn láti lẹ̀ ẹ lọ wádìí ẹ bí ẹ pé gbogbo àwọn èèyàn tó bá wà níbẹ̀ tó jẹ́ instrumentalist keyboardist àwọn tó ń lu gángan wọn ọ̀pọ̀lọpọ̀ tó pọ̀ láàrin wọn kì í ṣe ọmọ Sele láti lẹ̀. Okay. Tí Sele bá rí ẹ mú sọ kọ́kọ́ Celestia bá rí ẹ kó mọ nǹkan ṣe in tó fẹ́ táyé àfitọ́ Ọlọ́run á fún ẹ wọn ò ní fowó dùn ẹ wàá dẹ̀ máa tún grow nínú nǹkan tó ń ṣe yẹn torí tó bá rí mb eléyìí náà gbé ẹ lọ́bẹ̀ yẹn eléyìí náà gbé ẹ lọ́bẹ̀ yẹn wàá máa wá move dáadáa nǹkan tó dẹ̀ ń ṣe yẹn wàá máa grow nínú ẹ. àwọn wọ́n máa celebrate wọ́n máa appreciate ẹ̀bùn ẹ. yes Sele celebrate Sele tí mi Sele ńlá láti mo ti dé pọ̀ torí Sele máa ń celebrate ògo tó má rí pé mo kí nìyẹn ṣe tí Sele bá fi rẹ́rìn sí ní tó bá sì sọ ó ti lọ. Bàbá first show tí mo ti rí yín owó tẹ pa lọ́jọ́ yẹn mo fẹ́ lè wá bá yín pé bàbá ìjájọ pín. Bàbá ṣé máa pàrọ̀ fún yín tí mo ṣe ń pawó ń Sele nìyẹn o. Wow. Wọn ò dẹ̀ ní ever sọ pé o ti pawó wọn ní fún ẹ lówó iṣẹ́ mi ò gbọ́ rí láyé. Wọ́n ti mọ̀ mí gbogbo olùṣọ́ ti mọ̀ mí tó bá yẹ dé báyìí á fún mi lówó mi tó bá yẹ dé báyìí á fún mi lówó mi kó jẹ́ olùṣọ́ 40 ló ń bọ̀ ń bẹ́ yẹn gbogbo 40 yẹn ló máa fún mi lówó gbogbo àwọn olùṣọ́ mọ̀. Is that why some people that have gifts they prefer going to lọ Celestial Church of wàá blue Christ? mo sọ ẹ má ẹjọ Celestia lọ wàá blue. Wow. Wàá ṣe dáadáa. Tí Sele bá ti pè ẹ́ mo sọ lẹ́ǹkan sí i tó bá fi mú kí Sele pè ẹ́ tó bá fi lè dá. o mọ ohun tó ń ṣe yẹn ṣe ni tó bá dẹ̀ wà lóyà tó gbé rẹ sókè láti bẹ̀ lọ mo lè fi gbogbo ẹnu sọ ní tó fẹ́ jẹ́ yẹn nínú iṣẹ́ yẹn wàá jẹ ogun kọ́ o mi mọ tọ́lọ̀ ṣe ṣe bẹ̀ yẹn. Wọ́n fi gbogbo agbára wọn láti fi support ẹ. Wọ́n á support ẹ wọn ò dẹ̀ ń bára wọn tó bá rọ́ọ̀mọ̀ yẹn tó bá lọ bọ́dọ̀ sọ pé àmọ́ dẹ̀ láìpọ̀ ọmọ yìí o àná ọmọ mi ni àwa sọ́dọ̀ yìí ẹ gbé kó lè pé ó ń wá ọ̀fẹ́ o owó ni wọ́n á tó towó tó wó ni n tí mo rí nínú wọn nìyẹn o n tí ẹ̀ mọ̀ pé tí ẹ̀ bá rí lèèyàn tó bá kọ sí ẹ every angle ni angle tó kọ sí mi lèmi ń sọ yẹn tẹ́mi ṣe dìde ni mo ṣe 5,000 5k lásán ni mo fi step in 5k lásán. bàbá n tí mo ti mú nínú Celestia ká fọ̀rọ̀ owó lẹ̀ celebrity ni mí láàrin wọn tí n bá débẹ̀ wọ́n máa gbé mi gẹ̀gẹ̀ kó ń ṣe mi Ọlọ́run nítorí pé mi ò fowó bẹ̀rẹ̀ mo dẹ̀ humble sí wọn. n bá débẹ̀ kò sí Sele ẹ̀hún báwo Sele láì lé ní gbìyàn bí wọn àgbòkun wọn mọ̀ mi ẹ ti dẹ́bi ẹgbọ́n yìí rèé torí kí ni olùṣọ́ síra wọn ọmọ mi. ká ní mò ń lọ Sele lónìí torí lámbà yín yẹn bọ́ ẹ dúró àwọn kankan wà nínú àwọn ọ̀rọ̀ yín tẹ́ máa ń sọ àti mọ̀ bóyá ó rí àti kò rí o kò kì í yé èèyàn. Bẹ́ẹ̀ni. Then àwọn ìṣẹ̀lẹ̀ tẹ́ máa ń sọ máa ń ṣẹlẹ̀ ní báwo lẹ ṣe máa ń experience yẹ. Nígbà míì àwọn ewé máa ń control mi. ẹ ṣe oríṣiríṣi kan ló ń control yàn ẹ̀mí mímọ́ náà control mi màá sọ tí bí ẹ̀mí mímọ́ ṣe control mi. Nígbà míì àwọn kò ṣe gbogbo ìwìn náà ni ò dáa o ìwìn funfun wà. Ìwìn funfun wà. tó o bá ti bá pàdé ni ìjọ tó bá bá ìwìn funfun ẹ pàdé ayọ̀ lórí gbà. Ìwìn funfun kò sí ní tó ní holy tí ò ní dirty. kó tó lè differentiate between holy tí wọ́n ní bí nǹkan holy dábìí bí nǹkan kan wà tí ò holy unholy wà. Tá bá sọ pé good definitely there is bad. Tá bá sọ pé normal abnormal gbọ́dọ̀ wà because when you don't know abnormal you can't know normal. sọ́ni onímọ̀ àgbà kò dárúkọ ìwìn yes ìwìn funfun tó yí máa ṣe ìwìn funfun náà ni àwọn ọ̀rọ̀ tèmi kan máa sọ ń gbà máa sọ tán máa wò pé kí ló dé bọ́ èyí ní tó ṣe fáwọn èèyàn yóò dáa ó ti wúndì àwọn èèyàn sínú ó pọ̀ jáǹtìrẹrẹ o táwọn èèyàn mọ̀ mí sópa ó pọ̀ jáǹtìrẹrẹ oníkálukú máa wò pé bọ́ èyí kí ló dé bẹ́ẹ̀ ni a ṣì ń bọ̀ lórí yẹn but ẹ bá ní kí continue a ṣì ń sọ̀rọ̀ tí mo ṣe wọ Sele nìyẹn mi dórí sun iye ẹ̀yẹ parí yàn yẹn làwọn ìgbìmọ̀
ìgbìmọ̀ ìkórè bá mi tó bá ti di déètì báyìí a fẹ́ ṣe ìkórè ìlúwa ńlá ẹ̀yìn ni a máa gbé fún wa ṣe Friday àti Sunday. And I like them for something. Bọ́n yẹn sọ yẹn wọ́n ti sílẹ̀ yẹn. wọ́n bá sọ fún ẹ pé yes. Because mo ti bá wọn ṣiṣẹ́ wọ́n ti gbéṣẹ́ fún mi dáadáa. àwọn pípọ̀ yẹn tó máa sọ pé yes wọ́n pé yes. tẹ bá ṣàdéhùn 1 million. mi mọ tí bòmí àwọn tó bá ṣàdéhùn ní 1 million yẹn á pé o. máa fún ẹ lówó ẹ. Wow. Sorry gan mi dẹ̀ sorry láti sọ because mo ti deal pẹ̀lú wọn mo dẹ̀ ti rí táyé ṣe rí lọ́hùn. So wọ́n ṣe wá pè mí síbẹ̀ ta lọ náìtì yẹn mo dẹ̀ máa ń sàn kankan náìtì ṣẹlẹ̀ ó ju pé nígbà mi ó ju pé à ń ṣe bẹ́rẹ̀ àlọ́ o MC tẹ́ bá rí MC ń ṣẹlẹ̀ ọ̀gá ni o tó ń ṣe MC ń ṣẹlẹ̀ ìyẹn náìtì ṣẹlẹ̀ o. Wow. ó mọṣẹ́ iṣẹ́ yẹn dá lójú ó gúdù pin. tó bá fi lè mú máìkì ní náìtì ní náìtì ṣẹlẹ̀ tó jẹ́ MC àwọn tí ò tí ì ṣe MC ṣẹlẹ̀ kò ń ṣẹgbẹ́ yín o kò ń ṣe ẹgbẹ́ yín náìtì tá a máa bẹ̀rẹ̀ ní 10 tá a máa parí ní 6. wà á lè máa sọ̀rọ̀. o dẹ̀ gbọ́dọ̀ hold wọn ṣé wàá jẹ́ bíi bẹ́ríà. o dẹ̀ gbọ́dọ̀ entertain wọn. pa kò ṣe májíkì ìṣẹ̀lẹ̀ fi ń pè yan kò ṣe májíkì náà fi ń pè mí o gbọ́dọ̀ jẹun tó ní àtinúmọ̀ o lè ṣe àtinúdá láti máa sọ̀rọ̀ tó dẹ̀ máa kó ẹ jẹ o gbọ́dọ̀ iṣẹ́ ìgbọ́dọ̀ yí ẹ ni mo mean o ní ìṣẹ̀lẹ̀ máa fi pè ẹ́ o tó o gbọ́dọ̀ kó tó sọ pé àwọn ìṣẹ̀lẹ̀ dáa gan o gbọ́dọ̀ dáa káwọn náà rí i pé o mọ ohun tó ń ṣe o dẹ̀ gbọ́dọ̀ respect wọn o gbọ́dọ̀ respect wọn. Actually I like that seriously e get one bóyá ọmọ méjì kan báyà bí one young boy like this that have dada bọ́n ṣe ń mú ọmọ yẹn kiri níṣẹ̀lẹ̀ now. Connection ìṣẹ̀lẹ̀ ni. tó ṣe rọmọ yẹn wọ́n ti pick ẹ̀ ó ti ń lọ sí different. Wow. wọ́n ti gbé mi lọ Èkó nínú ìṣẹ̀lẹ̀ yìí náà ni. Wow. àgbéyìn church mi o àgbéyìn lọ ẹnìkan sí gbádẹ́lì ó dẹ̀ gbé mi lébẹ̀rẹ̀ máa ti mo tún débẹ̀ wọn náà àwọn òtún máa ríro eléyìí rí. irú wo lélẹ̀. tí mo dábò wọn gbà torí mo ti kọ́kọ́ gbé wọn lọ máa dá wọn padà báyìí. mi ò rántí story contest lọ́jọ́ tí mo kọ́ ni ẹ̀dẹ̀ fa story yẹn. ó wà níbí ó wà mi gbàgbé story yẹn wà oríṣi ó wà níbí mo ṣe máa sọ torí àwọn story pọ̀ so mo ibi tá a bá dé nípa bí mo ṣe MC normal lágbolágbo burial wedding ìyẹn ń lọ ní Saturday. Wow. ṣùgbọ́n ọjọ́ tí mo ti darapọ̀ mọ́ ṣẹlẹ̀ ní ayé mi tuntun wá ní upgrading ṣé mo upgrade tó ní ni pé on Friday tí n bá lọ fún burial ní ọ̀sán tí n bá ní night ìṣẹ̀lẹ̀ ní alẹ́ ó ti ṣọ́ọ̀pù mo máa ní iṣẹ́ jọ Sunday so mo ti níbi láàrin ọ̀sẹ̀ kan iṣẹ́ ti wà gbogbo iṣẹ́ ìmọ̀dẹ̀ tí máa rówó àgàgà ṣẹlẹ̀. Wow. Bàbá ṣẹlẹ̀ náà tọkọ fún mi ní pounds. Èdè tí wàá mú owó gbà. MC díẹ̀ alimanjiri díẹ̀. mi ń pààrọ̀ ẹ lọ bí àwọn èèyàn tó bá mọ̀ mi. owó tún láti máa jìrì. ẹ ṣe beauty MC. mo ní kó mọ àpàdé àdìdé. má ṣe MC kó má mọ̀ owó lọlé tó bá dáa as a comedian MC kó má lo fẹ́ o gan when you are talking people come and give you money they will appreciate you love what you are saying ó dùn mọ́ wọn so fídíò pọ̀ lóríṣiríṣi o tí mo ti alimanjiri máa ṣe clean alimanjiri wàá fún mi lówó kò sẹ́ni ọ̀hún kó jẹ́ kakagun wàá fún mi lówó clean alimanjiri òun ló wá help me gan. alimanjiri mẹ́la àwọn tó máa ń tọrọ owó. kí wàá ní olórin. bambiya. kí ló lórin ok ẹja ṣe báyìí. ok kéṣìlìkì. ok ẹ pè é kẹ má nà lówó. ṣé òyìn ò ní dùn. wọ́n lè má sọ ọ́ ọ̀rẹ́ mi Tẹ́jú Glorious tí orin bá dárin kan tó bá rí olówó á ní kinní kan tí mò ń kọ́kọ́ rí ẹjọ́ ṣé kò rí àwọn tó kù. látàárọ̀ ó ti mọ̀ pé kinní kan tó kọ́kọ́ rí yẹn. I don meet Tẹ́jú Glorious for one wedding baby say he don dey sing so he come get one man tó wọlé báyìí Tẹ́jú Glorious bá bẹ̀rẹ̀ jó. ó ti mọ̀. because he don't know say this my. kó ṣe pé wọn ò ní kọrin orin yẹn ò ní kanlẹ̀. ẹ nà normal thing ni pé kò ní mú jíjà wá bẹ́ẹ̀ náà ní MC tó bá dáa kò ní ìdí mo máa ń gba transfer tó máa ní gba transfer ẹlòmíà ti máa lọ ilé arántí pé mo lọ ìkórè kan láìpẹ́ yìí church wo ni ẹ Messiah Parish mo ti ń lọ létí woman tó pè mí apá MC man mo fẹ́ fún yín lówó lẹ́ǹkan ṣé mo jẹ́ wọn lówó ni
kò tún ṣe ìlẹ̀ rán létí. Ọlọ́run Jésù tó yẹ má ṣẹlẹ̀ sí mi nìyẹn. They will call me. Mo fẹ́ fún yín lówó. Nígbà tí n tó ń gbọ́, ó rẹ́rìn ó dùn mọ́ n tó fẹ́ gbọ́. Wọ́n fẹ́ gbọ́. O dẹ̀ gbọ́dọ̀ mọ̀rọ̀ sọ ń ṣẹlẹ̀. Wọ́n á nà kí ẹ nígbà tí mọ̀rọ̀ sọ. Wọ́n ní pé wọ́n value ẹ̀. Wọ́n dẹ̀ value respect. You respect them. You enjoy them. Ẹ má bínú pé mò ń fi ìlú síta. Ṣé lè bá rí mi ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ lálálálá tó tóbi Ìbàdàn mo ti débẹ̀. Ẹbẹ̀ àwọn olùṣọ́ aláwọ̀n dá mi mọ̀. Tó tóbi mi lè má dárúkọ ni. Tó tóbi pin tó yẹ pé ṣẹlẹ̀ lè tóbi tán mo ti débẹ̀ lọ ṣe MC. Bí o ṣe nǹkan bí o ṣe méjì bí o ṣe mẹ́ta. So n tó fà nìyẹn bàbá. Ká bọ́ sórí àwọn ìtàn tẹ́ máa ń sọ. Because ẹ má bínú ọjọ́ tí mo rí yẹn mi lè wave experience yẹn kó lórí mi. Ó ní bí ó láwọn àwọn ìtàn no ibo lẹ ti máa ń rí kò yé mi. Bàbá ṣe rí ìtàn àwọn lamba ẹ máa jẹ́ ká pè ní lamba okay. Tí máa ń sọ yẹn nígbà míì àtọ́jú oorun èmi gan ti máa ń rẹ́rìn wá. Èmi gan fúnra máa rẹ́rìn látọjú oorun ni mo ti rẹ́rìn. Má tán bá gbé wá fún mi àtọjú oorun máa ti rẹ́rìn kákákákáká. Ìgbà míì máa rẹ́rìn jáde ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tán ṣẹ̀ṣẹ̀ ń gbé wá fún mi mo máa ń rẹ́rìn jáde ìsìn yìí màá kọ́ smile ní ìyá kó ti mọ́ra. Èmi náà wá wò pé ibo la fẹ́ kọ́ ilé sí. Màá wá ẹ mọ̀ pé gold ni kinní yẹn. Tabari raw gold. Tó bá jẹ́ goldsmith tó bá da you know how to refine your gold. Yes. Mo lè mi tán bá ti wá fún mi àwọn people yẹn. Èmi ni màá wá refine ẹ̀ màá wá gbé jáde. Gbà tí n bá fún yín báyìí tó bẹ́ẹ̀. Àwọn tó mọ̀ mí tí n bá ti sọ Alhaji Gboyega wà. Mo pàdé wọn ní party kan. Nígbà tí mo da lámbà yẹn bò wọ́n tán gba mic wọ́n ní ọmọ ìyá rẹ̀ gan ṣá ọmọ ẹ̀ tó mú mi lọ sí school ni. Fídíò yẹn wà. Láàrin mi àti wọn wà pé kí ló dé kí ni mo lè sọ fún ọjọ́ yẹn. In tó ṣẹlẹ̀ ládùúgbò wa ni gbogbo ènìyàn in tó ṣẹlẹ̀ ládùúgbò wa lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀ sí àmín ẹ̀wọ̀ àwọn ṣẹlẹ̀ àmín Jésù ìbànújẹ́ tó máa wọlé yín tó máa mú ẹkún dání kò ní wọlé yín àmín kí ló ṣẹlẹ̀ ládùúgbò wọn kò ṣẹlẹ̀ ládùúgbò wa. Mo ní màá kan olówó àti ọlọ́rọ̀ ni fẹ́ǹsì ẹ̀ ga gan a kì í lè wọlé ṣùgbọ́n láàárọ̀ yìí akọ̀rẹ́ àwọn èèyàn tó tò síwájú bẹ̀ tí wọ́n káwọ́ lérí. Ẹ̀yin òbí tẹ̀ ń wò mí lẹ́yìn ìkórè yìí ẹ̀ ní rògbìn káwọ́ lérí àwọn àgbẹ̀ mo ti ń àmín. Mo ní wọ́n fẹ́ ṣe morning devotion láàárọ̀ morning devotion máa ń ṣe yẹn mo dédé pé ìyàwó àtọmọ ẹ̀ sínú yàrá ó mú ìbọn ó pa ìyàwó ẹ̀ fún rẹ̀ ó mú ìbọn ó pa ọmọ méjèèjì fún rẹ̀ mo ló ẹ̀ṣẹ̀ wàá pa ara ẹ̀ kó tó sá lọ. Ó padà sá lọ. Ìgbà tó parí ẹ̀ tán. Ìgbà tó para ìtàn. Ibẹ̀ ni láwọn èèyàn ti wò pé nǹkan táwọn nǹkan èní ilé. Mo ní kò tọ́ síbẹ̀. Wọ́n tún ní kí ló dé mo ní kò tọ́ síbẹ̀ ìyá wa ẹ máa gbàdúrà ẹ má rí ogun alákòóbá. Mo bá tún lámì ìyẹn ṣẹlẹ̀ mi o mo tún mú lábàá yẹn wọ bẹ̀. Ní rogun alákòóbá àwọn yẹn pariwo àmì ẹ tó bá kóbá yín kò ní lè kóbá yín àmì mo kì í ṣẹlẹ̀ mo ní arábìnrin kan ti wọ ọmọ fún 200 years. Mo ní nínú ìkórè ló wà mo ní hallelujah ẹyọ kan lókè nínú náìtì yẹn ó dẹ̀ lóyún ó tún kí hallelujah ẹyẹ kejì ó dẹ̀ bímọ nínú náìtì yẹn náà lọ́jọ́ kan náà. Mo ní bẹ́ẹ̀ ni ayé bá ní mo ní kò tọ́ síbẹ̀ mo ní àṣẹ ọ̀tá ń bẹ nílé ó ń bẹ lóde wọ́n ti jókòó mo ní ọ̀tá ń bẹ nílé olóde mo ní báwọn kọrin yẹn wọ́n ṣe pàdé o mo ló fẹ́ lọ ra ògì after 3 months tó bí ọmọ yẹn mo ló fẹ́ lọ ra ògì ni kò wá rí ògì rà wọ́n wá júwe shoprite fún un kó lọ ra ògì ògì shoprite ògì mo ní bẹ́ẹ̀ ni mo ní ṣe lọ nìyẹn ẹ lè believe pé ó gbàgbé ọmọ yẹn sí shoprite after 5 days ló tó rántí pé òun ò gbé ọmọ wálé nínú basket ló gbàgbé ọmọ sí shoprite. Mo ní manager wá rí manager lórí manager wá gbé ọmọ yẹn sí inú fridge ice cream pé nǹkan tó ọmọ yẹn ti sunkún ọmọ yẹn sunkún débi pé ojú ẹ̀ yọ báyìí wọ́n bá fi ojú ẹ̀ sí padà. Manager wá gbé sínú freezer pé ẹni tó lo wọn pàtàkì máa débẹ̀ wọ́n pè mí lórí fóònù pàtàkì máa débẹ̀ mo ní ọmọdà manager ní ẹ̀yìn lẹ́lọ́mú wọ́n ní kí ni nọ́mbà ọmọ n bá dá iye. Báwo lè ń ṣe débẹ̀? Wọ́n ti mọ̀ mí wọ́n mọ̀ orí èèyàn tí mo jẹ́ mi ìṣẹ́yàn lásán apárí ò ìṣẹ́yàn lásán wọ́n wá wa báyìí mi ń di 8 ń ta
mi di 18 ta mo wọ́n nìyí apárí tó bá ń di 18 ta ń sìn òun fẹ̀mí ara ẹ̀ wíwò wọ́n wà wà apárí kí ló ń wá yín fún. wọ́n lò wá apárí ò ń ṣèyàn lásán ẹni tó yẹ kó máa bọ̀ ní apárí tẹ́ bá rí apárí ẹlòmíì apárí pọ̀ lóríṣiríṣi apárí ẹlòmíì àtúbọ̀tán ni apárí mi àrìnàkò ni apárí ẹlòmíì apárí ẹlòmíì repercussion ni ló kọ́ sí orí ẹ̀ nípa repercussion bẹ́ẹ̀ ni apárí ẹlòmíì àtọ́jú àlá ni ẹlòmíì àgbé irun sùn báyìí ló ti parí wá tó wọ́n máa jí báyìí wọ́n ti pa orí ẹ̀ àwọn wo oríṣiríṣi ni ìmídẹ̀rẹ̀ àfọwọ́fà apárí bábà tó ń gẹrun fún ló pa lórí bàṣẹ́pù ẹ̀jẹ̀ irú ẹ̀ làwọn bùrà fẹ́ mi nǹkan kan bábà ni kò sí pápárí ni wọ́n bábà ni yóò ṣèpù dáadáa ìyẹn bùrà fẹ́ mi adébáyọ̀ kò sí pápárí ni wọ́n bábà ni get shape ni wọ́n olómù wọ inú so irú tèmi báyìí nìsín àtúbọ̀tán ni. kí ló fà àtúbọ̀tán fún yín. àwọn bàbá wa ni. kí làwọn bàbá yín ṣe. ọ̀hún láti bá àmọ́ tán jẹ tó pa wọn lórí àwọn ọmọ náà gbọ́dọ̀ parí orí sókò kálẹ̀ àbọ̀ DNA. ẹ ò lè ní DNA kankan. kò ní ìdáná bàbá ẹ̀ parí ẹwí ṣépò orí bàbá ẹ̀ náà. kí ló ṣe ọlọ́kadà kan tó ń bọ̀ sí ṣọ́ọ̀ṣì lọ́jọ́ kan tẹ́ ní. níjọ́ yẹn ni mo mọ̀ pé Ọlọ́run wà ó dẹ̀ ń lu ọmọ ẹ̀ ẹni tó bá dúró tó lúwa ojú kì yóò tì í pẹ̀lẹ́ kì yóò ṣaláìní tó dára. police station náà bá ti wá gbé mi níjọ́ yẹn kí ló dé Ọlọ́run jẹ́ kí n rí ogun àkóbá kí ló dé ẹ ṣe èèyàn méjì máa Ìbàdàn bíi tọ́kadà bá wà á gbéyàn méjì. yes. Ìkórè ni mo lọ jẹ́jẹ́ mi ọlọ́kadà yẹn ó gbé mi èmi lọ́wọ́ kọ́ gbé ṣáà pé tọ́ bá dẹ̀ gbé èèyàn kan àjókòó síwájú ẹ̀yìn kan àjókòó sẹ́yìn. yes. Adéjọ́sọ̀ yẹn wá gbé máa yẹn wá ní òun ò ní pẹ́ sọ nítorí pé kémi bọ́ọ̀lẹ̀ kó ń bọ́ sí àárín kí n jókòó àbádẹ́ ń lọ mi mọ́ tó ṣẹlẹ̀ fóònù ẹ̀ ring nínú àpò ẹ̀ kó dẹ̀ yọ fóònù lápò kó gbé fóònù sétí tí ò ṣe rí orí ẹ̀ mọ́ nìyẹn ọ̀rọ̀ jẹ́ máa le fóònù máa yẹn ring ẹjọ́ àjọgọ̀ kadà ni o fóònù ẹ̀ ring kó dẹ̀ yọ fóònù lápò fún rẹ̀ báyìí kó gbé fóònù sórí báyìí ó dẹ̀ wọ orí ara ẹ̀ tì. bọ̀ ó ti kọ́kọ́ sọ fún yín pé kẹjókòó síwájú kẹjókòó sí àárín pé òun ò ní pẹ́ bọ́lẹ̀. bẹ́ẹ̀ni tó yẹ ṣé òye wa ó gbé fóònù sétí báyìí ó kọ̀ wọ orí ara ẹ̀ tó ṣe di èmi àti ọlọ́kadà mú ní ẹ̀bí ká bá òun wá orí òun èmi kí ló dé orí bèbí kan tó kéré jù mi lè gbé orí mannequin àbí kí lẹ́ ń gbé mi lè gbé kí la fẹ́ ṣe n bá gbójú òkè mo lọ́lọ́ ọlọ́run hbg ọ̀ṣọ́fà ọlọ́run ayérayé ọlọ́run mùsùlùmí mọ́ládé ọlọ́run yorùbá bayọ́lá mi gbọ́dọ̀ jìyà ẹgbẹ́ adíjà tí mú mi ni mo ń wá kiri mi ò mọ kinní yẹn ó kọ̀ sán ọgọ́ mi ni owó ọmọ mi béèrè lọ́wọ́ ẹ̀ pé ibo ló lọ lálẹ́ àná ìyẹn tí ẹ̀jẹ̀ ti kúnlẹ̀ lẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ ibo ló lọ lálẹ́ àná ẹ̀sà tẹ́ ń wá orí mi sí níbo lẹ lọ ní alẹ́ àná olóhùn lọ́bẹ̀ ọkàn kíní kan dọ́bàbà òun lòun lọ ní dọ́bàbà yẹn lọ ẹ̀yẹ ẹja lọ dọ́bàbà nígbà táwọn adébẹ̀ dọ́bàbà kọ rí bọ́wà ní ẹ ti pẹ́ ẹ dẹ̀gbórí yín lẹ̀ lálẹ́ àná ẹ padà wàá gbé aṣọ dọ́bàbà ló gbà gbórí ẹ̀ sí. ẹ dúró ìgbà tẹ́ bí pé ibo ló lálẹ́ àná báwo ló ṣe dá yín lóhùn láì sórí. ó ń dá wa lóhùn. ó ń dá yín lóhùn. ó ń sọnù ọkàn ẹ̀ àdéhùn ẹ ní gbádùn. mi kò ní ìsinmi ọ̀pọ̀lọpọ̀ ló bá ń sọ nù wọn ẹlẹ́nà ni ẹ ti ya wèrè. torí tẹ bá gbádùn. many things ti ṣẹlẹ̀ mi ò lè sọ ẹni tó kọrin mo rí iná sí ara mi kò ṣeé sọ fún ẹnìkan kò parọ́ kò sí ní tí mi ti rí mẹ́wàá oríṣiríṣi nǹkan ni mo ti rí ṣùgbọ́n torí bẹ́ẹ̀ torí pé mo jẹ́ apárí kò jẹ́ kí ogun yẹn borí mi mo rí oríṣiríṣi kí ló yé mi rí ìbọn ládùúgbò kan náà tí mo lọ náà ni ló ti ṣẹlẹ̀ ṣe rí gbogbo abiyamọ tó bá ń wò mí ẹ̀yin tẹ́ bá lọ́mọ ẹ máa mọ tẹ́ṣe máa gbé ọmọ yín ràn ọlọ́kadà some people they have permanent ọlọ́kadà I'm not saying it's not good but do you know him very well do you know his house do you know him for real ẹlòmíràn kọ́ ni wọ́n máa ń pè lórí fóònù ọlọ́kadà tó ń pè lórí fóònù àwọn máa gbé ọmọ ẹ̀ your children should be a treasure
treasure lẹ́yìn wọ́n pe ọmọ. Sure. Wọ́n á kó treasure ẹ̀ rán ọmọ ẹni tó lè lọ ta treasure ẹ̀. Ọlọ́kadà junction yín lásán. Ọlọ́kadà junction and you entrusted your children with ọlọ́kadà. Ó ṣẹlẹ̀ o. Èmi náà sáré pè láàárọ̀ ọjọ́ yẹn. Ọlọ́kadà ló wá gbé àwọn ọmọ ẹ lọ sí school. Láàárọ̀. Kán dé ẹnu géètì lé wọn báyìí. Wọ́n dẹ̀ bá òkú àwọn méjèèjì lẹ́nu géètì. Àwọn ọmọ yẹn. Ọlọ́kadà ló gbọ́n ló máa ń dé àwọn padà. Okay. Wọ́n dẹ̀ bá òkú àwọn méjèèjì lẹ́nu géètì. Wọ́n dẹ̀ ní ajá nínú ilé. Okay. Ajá wà nínú àwọn búdọ̀ wúwú ńláńlá nínú ilé yẹn. Òun ọ̀rẹ́ tó ṣí géètì pé bí ajá ló jáde tó pa àwọn ọmọ. Kí wá lélẹ́yìí? Gbogbo àdúgbò ti dàrú. Everything. Wọ́n ti pa àwọn ọlọ́pàá dé. Mi ṣe dé o. Àwọn àmọ̀tẹ́kùn gbogbo ẹ̀kún bẹ́ẹ̀. Kí ló dé ọmọ? Ẹ mọ̀ pé tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ kọ́ ló ń jọ kò ní ṣẹlẹ̀ sí gbogbo alágbára Ọlọ́run o. Àmín. Wọ́n ṣàwọlẹ̀ ńlẹ̀ wọn. Má gbé mi dé má dé bẹ́ẹ̀. Kí lélẹ́yìí? Mo kọ̀ rí lọ́ọ̀kan mo kọ̀ rí Ghana must go kan ni. Mi ṣe dé o. Nígbà tá a máa lọ sí Ghana must go yẹn, tá a máa ṣí empty ni àbáwọn kan náà. Àbáwọn kan ní Ghana must go yẹn. Wọ́n á wò pé kí ló lè fa gbogbo eléyìí ṣùgbọ́n nígbà tí máa wé ẹgbẹ́ àwọn yẹn mo rí báàgì skul wọn. Okay. Báàgì skul àwọn ọmọ rèé. Ní àwọn sọ ẹ̀yin òbí ẹ máa check. Kí ló ṣẹlẹ̀ sí báàgì? Ẹ̀yin òbí ẹ máa check báàgì skul àwọn ọmọ yẹn. I'm telling you. Ọmọ mi wá nǹkan tí ò ń ṣe tiẹ̀ ní skul ló fi sínú báàgì. Ọmọ mi yà rí nǹkan nílẹ̀ lọ́nà skul á fi sínú báàgì. We have to be very careful this time around. Ewu wà nù ayé. Àdúrà ni pé kí ewu ayé máa wà o. Àmín. Káwa náà fura. Àmín. Máa wo báàgì yẹn mo nígbà tí mo máa ṣí báàgì yẹn nígbà tí mo bá ẹ̀rọ ló ń bà mí. Nígbà tí mo máa ṣí báàgì yẹn mo bá ìwé. Nígbà tí mo máa ṣí àwọn ìwé yẹn mo bá ajá. Àṣẹ ajá inú ìwé ló pa ọmọ yẹn. Bí mo ṣe tají rí yẹn àṣẹ ojú àlá mo wà. Àwọn òbí yín kọ́. Wọ́n wá àwọn ti dá sí mi lára. Wọ́n ti dá sí mi lára. Kó tó di pa ó máa lọ àwọn èèyàn kan máa ń jẹ́ àwọn orúkọ kan tí wọn ò dẹ̀ mọ ìtumọ̀ ẹ̀ dáadáa. 1947 ni mò ń sùn. Mò ń sùn nílé báyìí ni o. 1947. 1947. Bẹ́ẹ̀ ni mo sùn. Window ṣí ní lójijì. Gbàá tí window ṣí. Àwọn ti bí tí mo sọ tó ṣe wọlé wá ní. Èmi ò wulẹ̀ rántí àwọn ti bí yẹn bọ́ ẹ máa sọ̀rọ̀ ń lọ. Funfun. Wọ́n kọ́ tí wọ́n dẹ̀ fẹ́ pass message sí mi báyẹn wọ́n mọ̀ kó mo stop wọn. Àwọn pápá rí òun ṣe hàn lásán kó nǹkan wá. Wọ́n tún fẹ́ ṣe ṣá mi báyìí. Ìgbà míì tí wọ́n fẹ́ pass message fún mi ìkan fún mi ń gbàjú. Ìgbà míì wọ́n lè fọmọ odó jí mi. Kan ṣá mi kí n jí. Ètúndé kí ló dé? Wọ́n náà fẹ́ fún ẹ message kan. 1947 ni mo sọ yẹn. Wọ́n fẹ́ fún ẹ message kan. Wọ́n ní kí lọ sọ fún gbogbo èèyàn tó bá ń gbọ́ mi àbí tí mo bá mọ̀ pé orúkọ tí ọmọ ẹ bá ń jẹ́ ló determine irú èèyàn tó ọmọ ẹ jẹ́ àbí èèyàn tí ìwọ gangan tó jẹ́. For example tí àwọn bá wà ní Amẹ́ríkà tó bá wálé wọ́n ní Americana. Yes. Ẹ ti mọ̀ pé Amẹ́ríkà ló ti dé kò ní kí àwọn abèrè Amẹ́ríkà ló ń gbé tó bá yẹ pé ara London wọ́n ní Londona ẹ mọ̀ pé London lélẹ́yìí ló gbé kò ní ìyẹn máa bèrè question tẹ́ bá dé lómi tó bá dé tó bá fẹ́ máa fọ́ọ̀mù British tune wọ́n lè ní Kọ́lá Sàùtì ẹ ti mọ̀ pé Sàùtì ló lọ Kọ́lá Sàùtì nìyẹn. Ṣé mọ̀ pé ẹ ti mọ̀ kò need so bẹ́ẹ̀ náà ló ṣe rí àwọn òbí ẹ ká pay attention sórúkọ tó bá ń pe àwọn ọmọ wa níta. You know the kind of child or children tó bí àbí tó ti yà ń ta. True orúkọ. I'm telling you the real fact. 1947 náà gbé ìran ìwá fún mi. Àwa mẹ́ta dáná gbé wá fún. Àwa mẹ́ta. Bàbá wa Bọ́láìgì mi mọ̀ bí àwọn ṣe máa ń lọ́kì tiwọn. Bàbá wa Awólọ́wọ̀ èmi lẹ́lẹ́kẹ̀ta. Àwọn yẹn ti kú náà. Èmi nìkan ló kù. Àánú ni mo rí gbà. So àwa generation yìí àánú la rí gbà láti ní. Àánú ni o. Nígbà tó wá gbé wá mọ́ báwo ni ṣẹ́rí akáti bẹ̀bẹ̀rẹ̀ ìwọ tí o bá fẹ́ mọ̀ pé olówó ni aládùúgbò wọn respect ẹ̀ wọ́n grade ẹ̀ wọ́n rí tó dáa tó bá bí ọmọ tó bá sanra wọ́n á ní dádì bígì olówó nìyẹn o ní owó dádì bígì
tó bá bímọ tó broke tó lówó wọn ní daddy ọ̀pọ̀n mi ṣe rí àwọn ọ̀pọ̀n yẹn ló pọ̀ jù ètò wa lówó dé wọn ní daddy ọ̀rọ̀ bọ̀ ètò wa worse daddy pọ́npọ́n. daddy ọ̀pọ̀n tó bá ti ń pè ní daddy ọ̀pọ̀n ẹgbórí òkè lọ ẹgbórí òkè lọ ẹmọ kìnìún ti máa mọ kàtígórì yẹn tó pọ̀ sí yẹn tó bá wá bí ọmọ àwọn pásítọ̀ ní kàn pay attention jù tó bá ní ẹ̀sọ́ wọn ní Deborah ìtẹ̀tẹ̀ máa fura rẹ̀ táwọn àwọn ọ̀rẹ́ bá wálé tó bá ṣílẹ̀kùn kókókókó dádì ẹ ká sàn sà à ń béèrè Deborah ẹ kú ẹmọ yẹn sí ní yàrá ó ṣí o ṣé tó bà mí lórúkọ jẹ́ ọmọ gidi ni bọ̀ táwọn ọ̀rẹ́ bá dé dádì à ń béèrè Debo áìdà kọ́ ọmọ yín ti lọ ṣòfófó kan ládùúgbò àbí kó ti ru ẹjọ́ ẹlẹ́jọ́ wọ́n fi láwọn béèrè Debo àwọn olóòfó àdúgbò ni Debo àbí kọ́ ọmọ dọ̀ àwọn tó máa ń ṣòfófó àdúgbò kiri tàbí kó dọ̀ òun náà máa ń pè ní Debo má jẹ́ kọ́ pọ̀ mọ́ ẹ̀ ń Debo ṣé tó bá wá dé tó bá ní dádì ṣé wà à ń béèrè Debbie pé ọmọ ẹ ó ti di bádì o bádì ní Debbie ó ti ń yọ lọ club Debbie 204 o lè rí ọmọ kan tó bá bá ń club kẹ́hìn kí ló kẹ́kọ̀ọ́ ní Deborah àmì Debbie is my name Debbie ni ẹ kò sọmọ tó máa rí club tó máa sọ pé Deborah lórúkọ mi Debbie yẹn wọn kò dùn Deborah ọmọ náà Debbie ọmọ bẹ́yẹn ká tó wá bọ́ sórí àwọn tó ń sọmọ wọn ní Fẹ́mi àwọn ni màá wọ́n jù Olúwafẹ́mi wà dádì ẹ̀ra ọ̀ ẹ̀ka sàn o àgàbà bá jẹ́ girlfriend ẹ̀ wọ́n dádì mo ń béèrè Olúwafẹ́mi tẹ́ bá ní owó ẹ̀ ṣe transfer fọmọ yín kò ì borúkọ ẹbí kò tí ì borúkọ ẹbí jẹ́ he's a nice guy ó dẹ̀ tó wá dá sí ẹnìyẹn kò fi ìwà bí hàn ẹ máa fura bọ̀ tó wá ti ní dádì à ń béèrè FM FM ẹ máa ní fura tó ti ṣọ́ọ̀tù orúkọ ẹ̀ mọ́ yín lọ́wọ́ yẹn dádì à ń béèrè FM àràwájú àwọn ọ̀rẹ́ ọkùnrin FM dádì àkó máa rìn káàkiri àdúgbò ṣé àwọn FM káàkiri FM rédíò kìíní ni ẹ fura tó wá ní à ń béèrè Fàmó ẹ lọ́ra ṣé nílẹ̀ Fàmó àyẹ̀dà kò tí máa èèyàn gidi òun jẹ́ Fàmó èèyàn tó bá lé ní ẹ lóbìnrin àdúgbò ọmọ líle Fàmó ẹ rí pásítọ̀ kan tó pè ní pásítọ̀ Fàmó ẹ bá ti ń pè ní pásítọ̀ Fàmó pásítọ̀ àwọn ọmọ líle ní Fàmó bọ́dá ní Fẹ́mi ẹ fura sí ó ti ṣílẹ̀kùn kó jáde lókù ó ti ń ṣílẹ̀kùn kó lọ dàgbòrò rú tó máa ti wá ń pè ní Fẹ́mi tí wọ́n ti ń fa orúkọ ẹ̀ àgàgà kóbìnrin ti máa fa orúkọ ẹ̀ ó ti ní girlfriend kò wá ṣe ẹ̀kan o méjì mẹ́ta tó máa dé tó ní dádì à ń béèrè Fẹ́mó tó wọ́n fi làálàá sí lẹ́yìn ẹ mú ṣé ní tẹ̀tìrà tẹ́lẹ̀ yẹn ẹ fi só máa ga ó ti wọnú ayé ẹ má yẹ kó jáde pẹ́ Fẹ́mó làálàá kò sí iṣẹ́ ibi tí ó sì lọ́wọ́ Fẹ́mó làálàá àwọn tó bá ń jẹ́ bẹ́ẹ̀ ń gbòòrò kan wá challenge mi kò sọmọ gidi kan mẹ́rin Fẹ́mó làálàá ó ti ń lọ nú ayé kó ti wà nú ayé already àdúrà àti àwẹ̀ àti iṣẹ́ àṣekára lè fi pè padà Fẹ́mó làálàá ti balẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ pọ̀ ọ̀tọ̀ ní Sunday ọmọ lọ́hùn Sunday normal ọmọ grandma Sunday. ó tọ́ ni àwọn ọmọ grandma. tó bá ti ń di sọ̀nẹ́ ẹ máa wọ̀ṣẹ̀. Sọ̀nẹ́ pàpáyà. tó bá ti kọ́ ọ́n dé wọ́n ní sọ̀nẹ́pà ẹni tó bá jẹ́ girlfriend ẹ̀ gan kó fura kò ń ṣòwò nìkan ló ń fẹ́ ìgboro ní sọ̀nẹ́pà. kò sí sọ̀nẹ́pà tó ṣe gbòòrò ẹ bá rí mílíọ̀nù ẹ bá rí mílíọ̀nù sọ̀nẹ́pà nìyẹn sọ̀nẹ́pà ló nìyẹn Tósìn Olúwatósìn yàtọ̀ Tósìn yàtọ̀ Olúwatósìn sì wà ń kwaya ó wà ń kwaya Tósìn ó ti ń ṣílẹ̀kùn ó ti ń wòta Tósìn ó ti ń wòta díẹ̀díẹ̀ wọ́n ti di pé Tósìn ó ti bọ́ sí ẹnu gate òǹdodo ọlọ́kadà tó máa gbé wọ̀ gbòòrò wọ́n ti pé Tósìn náà ó ti rọ́kadà ó ti wọ̀ gbòòrò ó ti wà ń gbòòrò ilẹ̀ ti bàjẹ́ Tósìn tó jẹ́ báyìí ẹ lè rí Tósìn tó jẹ́ báyìí ẹ lè rí
Tòsáínù. tó jẹ́ virgin fún yín lówó tẹ̀ bá rí ẹ̀tàn pé tòsáínù tó wá jẹ́ virgin ẹ lè rí tí bèèlè ó fi fan láti fọmọ yín ní tòsáínù ẹ gbàgbé ẹ má lọ jẹ́ virgin. Àwọn tó ń jẹ́ Shakirat nǹkan. Shakirat mi ń lọ náà bẹ̀ yẹn orúkọ muslim ìfẹ́ wà láà mi ń lọ náà bẹ̀ yẹn má jẹ́ ń lọ. Ṣùgbọ́n orúkọ muslim kan wà tí màá sọ fáwọn àfa táwọn náà dẹ̀ mọ̀ tí wọ́n fẹ́ kọ́ máa pe àwọn ọmọ wọn mo sì máa lọ ibẹ̀ yẹn. Ọ̀tọ̀ ni Bukky ọ̀tọ̀ ni Bukola. Olúwabùkọ́lá ọ̀tọ̀ Bukky ọ̀tọ̀. So Olúwabùkọ́lá ọmọ kékèké àwọn kékèké nínú ilé Olúwabùkọ́lá tí àwọn ọmọ mẹ́sìn Olúwabùkọ́lá mi nínú ilé nìyẹn láti ibi wọ́n ti pè ní Bukky ó ti mature ó ti ń wo window ó ti ń ṣe window ó ti ń wo tàwọ̀. ó ti sọ pé wọ́n ń pè mí Olúwabùkọ́lá pè mí ní Bukky kọ́ mi Bukky. wọ́n ti pé Bukky ayé ti wù nìyẹn ó fẹ́ wọnú ayé. Bukky kò wá sí Bukky náà kò sẹ́ni bá ti ń pè Bukky wọ́n tẹ̀ ṣe yàtọ̀ tíntín Bukky bẹ́ẹ̀ náà ó pọ̀ káàkiri o orúkọ yẹn pọ̀ o. àwọn tó jẹ́ Becky ńkọ́. Becky kìkì kò lọ ń fẹ́ ọlá ṣe àkọ́ ọ̀tọ̀ ni Ọláwálé náà sáwọn èèyàn pé àwọn orúkọ kọ́wà tó bá sọ ọmọ ẹ tó bá pè ní ìyá Adéwálé tẹ́bà lè pè ní ìyá Adé ẹ máa pè ní ìyá Wálé sure. Ìyá Ọlákúnlé tẹ́bà lè pè ní ìyá Ọlá ẹ máa pè ní ìyá Kúnlé tó bá sọ pé ìyá Èṣù Pòfo tẹ́bà lè pè ní ìyá Èṣù ẹ máa pè ní ìyá Pòfo. So àwọn tó bá ń jẹ́ Ọlá ẹ̀pọ̀ Ọlákúnlé ni wọ́n dédé pọ̀ mọ́ ní Ọlá o Ọlákúnlé nǹkan kan so tó bá di pé tí wọ́n pè ní Ọlá ìgò tó bá jẹ́ girlfriend ẹ̀ áìdà kó lọ wá ìgò kọ́ ẹ ṣe Ọlá tiẹ̀ sínú ìgò kó o dé pa àjẹbẹ́ Ọlá ẹ̀ kò ṣe aláwọ̀ nìkan o ti Ọlá fáwọn èèyàn lọ nítorí ẹ̀ ni iléeṣẹ́ kan tó ń ṣe Pando yẹ pé Pando kí ni Pando kí náà kan Pando wọ́n ti sọ ní Ọlá kò sórúkọ tó lè sọ àwọn Ọlá tó bá fẹ́ Ọlá tí Ọlá bá fi gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó bá débẹ̀ wà rí gẹ́ta rẹ̀ ó ti pàǹdì tó kù ó ti pàǹdì ẹ̀ so Ọlá le ẹni tó bá pè ní Ọlá kò sẹ́ni tó ní gẹ́fẹ̀rẹ̀ndì tọkọ ẹ̀ ń jẹ́ Ọlá tọkọ ẹ̀ balẹ̀. àwọn tó bá ń pè ní Ọláàlà. ó ti lọ Ọláàlà ó ń lá ogun yẹn káàkiri. So orúkọ tó bá ń pa ọmọ ẹ òun ni èyí tó wá burú mẹ́kọ́ ló máa yẹ kó burú tí mo pé ó lè díẹ̀ ó ní Lukman ọmọ àfáà ni tó wá ní Lukman ọmọ àfáà ó sì wà lọ́dọ̀ àfáà ó ń gbọ́ràn sáfáà lẹ́nu ó ń ṣe gbogbo nǹkan tó bá di pé àwọn ọ̀rẹ́ wálé à ń béèrè lukú ẹ lọ ra chain kẹrẹ ra ọbẹ̀ kọ́ ra pamọ́ kọ́ máa lò ó kọ́ máa wọ̀ ṣe ẹ̀ wọ́n ní àwọn béèrè lukuluku ẹ̀ nídìí chain yẹn àti ọbẹ̀ yẹn pankẹ́rẹ́ rẹ̀ nídìí ẹ̀ nà ó fẹ́ gọ̀ ní lukuluku ìgbìnrin ni lukuluku tó náà sọ pé àmì ṣe lukuluku lukú lórúkọ mi o tí o ti fúnyàn méjì nígbàjú ládùúgbò pé bàtí máa pè mí lúkúlúkú nọ́sẹ̀nsì wo nìyẹn lúkú lórúkọ mi ṣàkóso tí ń gọ̀ nìyẹn ẹ kẹgbẹ́ ọmọdé pé lúkú nìyẹn lúkúmán nìyẹn òun ṣe lúkúlúkú lọ jà ń bẹ̀ náà ìyẹn lọ. tó wá sáà pè ní lúkú ẹ lọ tún ọbẹ̀ yẹn fáìlì ó ti ń lọ. Ẹ̀lúkú mẹ́dẹ́. tó wá sọ pé ẹ̀lúkú mẹ́dẹ́ tẹ́ ẹ̀ bá lè pa fúnra yín ẹ wá bí tí òkun àtọ̀sá ti pàdé ẹ lọ sọ síbẹ̀. Ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́. Ó ti bàgbóró jẹ́. Ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ kò sí ẹni tó bá pè ní ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ kò sí ní tí ò lè mú kò sí ní tí ò lè fà kò sí ní tí ò lè jẹ. àwọn tó wà ń gbòòrò wọn mọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́. ẹni tó jẹ́ Táíwò tó ń pè ní T-boy nǹkan. T-boy ìyàwó boy náà tẹ́wọ́. ọ̀tọ̀ ni Ajíbọ́lá ọ̀tọ̀ ni Ají ọ̀tọ̀ ni G-boy. ọ̀tọ̀ ni Ajíbọ́lá ọ̀tọ̀ ni Ají. ṣé wàá wádìí àwọn Ají ikú máa jẹ kápẹ́ńtà mẹkáníìkì. Ají àbí plumber Ají panẹ́bìtà Ají wọ́n pe G-boy. Àmínú tẹ̀wó mo ṣe sọ pé Dáre yàtọ̀ sí Dre. ẹ má mi sí ẹ Dáre yàtọ̀ sí Dre. Dáre lọ́mọ àdúgbò just ordinary guy Dre ló ń tẹ̀wó. So ó yàtọ̀ orúkọ tó bá ń pè wá fi mọ̀ pọ́n value ẹ̀ àfi mọ̀ value ẹ̀. ṣe àwọn pé ọ̀tọ̀ ni ọ̀gbẹ́ni ọ̀tọ̀ ni ọ̀ní nínú marriage. tó bá wà nílẹ̀ ọ̀ní ni ẹ́ insufficient balance ọ̀gbẹ́ni ni ẹ́. àbí bọ̀bọ̀ yìí
òní ẹ̀ so orúkọ tó bá ti pẹ́ yẹn tap ẹ̀ down o ti ń fẹ́ lọ bí afẹ́fẹ́. wow tí láì ṣe rí nìyẹn wọ́n gbé wà fún mi olú ní 1947 fún mi. ẹ ṣì gbàgbé dé tiẹ̀ náà. àwọn ìgbà tí gbogbo ìgbà tí àkókò tán gbé oríṣiríṣi nǹkan wá fún mi kí ni mi ti rí mo ti lọ wedding tẹ́ pé police station ni mo sùn mọ́jú. kí lẹ ṣe. iṣẹ́ wa náà ní challenges mi ò gbé máa bí débẹ̀ ni challenges mi ni ẹ̀ first wedding lálọ́ mi ìdẹ̀ ń ṣe alága dúró. ok. ṣùgbọ́n ìyàwó tí wọ́n fẹ́ yẹn àbúrò ti wà ní ládùúgbò wọ́n wá pè mí fẹ́ mi sí pé káwa náà jẹ́ ẹ̀mẹ́ tó dọ́kọ̀ ẹ̀ lówó. ok. Yankee Amẹ́ríkà lọ́kọ̀ ẹ̀ ti wá lọ́dún yẹn. wọ́n wá ẹ mọ̀ pé lórí àga nínú wedding wọ́n máa kó aṣọ kó gbogbo nǹkan báíbù gbogbo nǹkan tó jẹ́ ẹrù ìyàwó náà kó sórí àga. so àti wá ń ṣe alágàdo ti wá gbàgbé láti ṣe pé kíyàwó lọ sórí tébù kó mú un tó bá fẹ́. àwa náà bẹ́ẹ̀ ń ṣe jọ ó kù díẹ̀ tí mo ó kù nǹkan ẹ̀kan tí mo fẹ́ ṣe kẹ́ tó gba máìkì mo sáré fún ní máìkì èmi náà wá dó tì ní ẹgbẹ́ ẹ pé ó ti di máìkì méjì báyẹn èmi mú kan òun náà mú kan. ìyàwó máa bọ̀ mo ní dìde àbúrò aládùúgbò ni lọ́mú tó bá wù ẹ́ ní orí tébù ọkọ̀ ẹ̀ jókòó àmọ́ kò mú bọ́n wá ará Amẹ́ríkà àwọn ìṣe pàmáṣe pẹ̀lú wọn. báwo wá ní báyìí ìyàwó bá dé $50,000 ó wà orí tébù yẹn kí Ferrari bọ́bọ́ yẹn lówó gan ní ìṣeré o eléyìí tí ẹ yàtọ̀ pa àǹṣàwàdà o kí Ferrari ó wà lórí tébù gbogbo nǹkan wà bẹ aṣọ gbogbo lówó iyebíye nígbà tí ìyàwó débẹ̀ ṣe mọ̀ pé normally ó yẹ kí ìyàwó gbé nǹkan kan tó bọ́ wá dẹ̀ mọ̀ pé n tó máa gbé bí Bible máa gbé gbogbo àmọ̀ nígbà tó dé bí Bible ọkọ débẹ̀ ó ní I have enough more than enough everybody pàtẹ́wọ́ kò lójú kòkòrò ó lòun ní Bible pé ọkọ òun ra Bible tó pọ̀ fún ìwòrán àbúrò tó máa gbé Bible àgbàlọ́ àgbò ó ṣe wọ́n ní yes what will you pick ó débi $50,000 ó pa bọ́ọ̀sì yẹn dé ó ní money cannot buy my love this is not about money I love you ibẹ̀ ni mo ti wá ṣe mi sí èkéré kí n sọ̀rọ̀ mo sọ fún ọkọ ìyàwó mo lémi ni mo train mo ti ṣe ṣe kí ti mọ̀ kí n máa ẹ̀kọ́ tí ṣe tó dùn mọ́ mi nínú mo ní ọkọ ìyàwó kò lè èmi tí mo train ẹ̀ líle dẹ̀ láwà àwa jẹ́ mo tún pè ṣàpá àwa pọ̀ kálẹ̀mí nìkan ni èmi nìkan máa forí fa àwa la train ẹ̀ ó ní wow really yes ó débi kí Ferrari ó mú kí báyìí ó sọ dànù ó ní I'm not after material things everybody tún pariwo ní wọ́n lò yẹn wow ó ní I love my husband ó ní but I must speak something on this day for you to know pé mo nǹkan tí mo ń ṣe Smedia baba ẹ lè bìrì nǹkan sí àwọn kí ló mú kùkùmbà kí fẹ́ fi ṣe. àwọn tó yẹ tó bọ́ yẹn ṣe dídé ni ẹ nípa mú ìbọn alága olórin àṣà bọ́dí gàdúrà around. gbogbo ẹ̀yin tẹ́ train ẹ̀. èmi tẹ ìgbà tí màá tẹ ìlàjú polisi ẹ̀yọ̀ bó ti lájú. bàbá ká tó lọ ṣe ẹ máa ń play ìjẹ́ ti ní experience gambling tẹ́tẹ́. wọ́n fà ní àwọn tó bá wò mí èmi máa play sporty lẹ́kọ̀ọ̀kan mi ì parọ́ ẹ má bínú owó mi. kí ni experience yín torí ẹlòmíín wà tó jẹ́ pé kíní ẹ̀ ti affect. ìwọ̀ntúnwọ̀nsì ní nǹkan. In this life as a guy if you don't want to talk about it you must do a lot of things. That's why I do tell people you can know their work you may not know their source of income. Some people are using this betting to make big money, but they won't tell you. So people, this betting are making betting are making there. They're not the one making betting. They are making the betting. Betting and don't make you one, don't milk you one. I'm making milking parlor. Because how to think of it, a lot of people are playing betting without the understanding, using their salary to play betting. Something that is wrong. Bet responsibly. Forget about it. Yeah. Bet responsibly. Èmi mo sọ̀rọ̀ àti sọ̀rọ̀ tó bá ń wò mí, tí wọ́n fẹ́ play sporty. Tí ẹ bá fún mi lówó party, tẹ́ bá ná mi lówó party, tẹ́ ẹ ná báyìí, tí mi lọ́wọ́ báyìí tó bá ti jábọ́, tó kanlẹ̀, owó sporty mi nìyẹn. Owó sporty mi nìyẹn. Ó wá o, kò wá o. Kò wá o, ìyá ti mọ̀ pé. For the passion of football, lèmi fi máa ń play pé
mi ṣáà lè lọ máa pariwo Sure. nílé bọ́ọ̀lù lásán. So let me just have something to engage me. Engagement tí máa yẹn pariwo yẹn mọ̀ pé ariwo tí mò ń pa yẹn nǹkan kan mo fi ń pariwo. Yes. That's me. That's me when it comes to betting. So but àwọn tó ń pè yẹn náà mi ò blame wọn. It's two sides. There's no middle ground. There's no middle ground. Either you win or you lose. So if you are losing too much, you stay back. That's what I want to hear. If you are losing too much, stay back. To bá ti affect you, don't affect your business there. And your mental health, go back. Don't do it anymore. It's not meant for you. It's not meant for you. To bá tẹ̀ tí ń sùn, tó lálàrí sport ìjọ ẹni kò hẹ́ndẹ̀. Because like mo ṣe show kan ní orí TikTok lọ́jọ́ òní one person kan tó máa ń wà ní charge àwọn tó máa ń bí abẹ́ sporty bet kìíní kan tó máa ń ṣiṣẹ́ ń bẹ̀. Ó lẹ́nìkan ti wárí tó dẹ̀ gbé salary like bẹ́ẹ̀ bí manager ni ó gbé salary àwọn workers ẹ̀ wá play bet. Ṣé lójú àlá? Lójú ayé pé gbogbo ohun yẹn dẹ̀ ó dẹ̀ lọ. Irú àwọn ẹ̀ báyẹn ó yẹ kó mú. Olóyè àgbẹ̀sára lọ́jọ́ yẹn. Ìgbẹ́ ní ìkọ̀kọ̀ lè kó yà. Tí ìyàgbẹ́sára ẹ̀ kò yẹ kó bá fọ́nù bẹ̀yẹn. Ó yẹ kó lọ dé mọ́lẹ̀. Ẹ ṣe tàbí kó gbé lórí etí òkun kan so òkúta wọn láyà. Báwo ló ṣe máa lọ owó tí salary month àwọn ẹlòmíì tó fi ó dágbèsè sẹ̀rẹ̀ lọ́rùn. Tí mo sọ ṣẹ́rí this life is rolling like a ball. Social media, when you engage yourself in watching social media too much, definitely you go astray and beyond your limit for no reason. And believe everything on your social media at your own peril. Baba, no be everything real. No be everything real. Social media live, Instagram live, whatever, they are not real. So to have to live life according to that lifestyle. Wọ́n ti gbẹ́ kànga, kò ti wà létí ẹ̀, ó kù díẹ̀ kò jábọ́ sí. Ọ̀dọ̀rọ̀ tó wà lẹ́yìn. So that's simple truth and it's applicable to everyone. Stop. It's good. Kò wọ ẹṣin ẹlẹ́ṣin sáré. 100. Ṣùgbọ́n ṣé ẹṣin ti ẹlẹ́sẹ̀ bí ẹṣin yẹn? Ṣé dream kan náà lẹ́jọ́ ń chase? Lẹ́jọ́ ń chase. At the long run, wà á kọ́ di pé ẹṣin yẹn ń lọ Mọ́kọ́lá. Ẹṣin tiẹ̀ ò lè dé new garage. Torí ẹ̀mí ẹṣin tiẹ̀ ò gbé. Do you understand baba? Táǹkì tó wà nínú Micra kọ́ ló wà nínú dáàfo. Ibi tí dáàfo máa ń rìn long journey tí ò ní repo Micra àti ẹ̀ lè repo bí ẹ̀mẹ́ta. Depending. So tí life ṣe rí nìyẹn. So gbogbo nǹkan tá à ń sọ yìí all these things we are talking about is about you, your life. Yes. Stop comparison. Stop it. Not compare life. So quick one before we go, we'll ride up now. So what in Shoki kí lẹ rò pé lórí ọ̀rọ̀ Sele Entertainment kí ni nǹkan tẹ́ rò pé wọ́n nílò láti tún adopt àbí yọ kúrò? Mo sọ nǹkan nípa àwọn pípò yìí. Wọ́n ní àwọn expertise láàrin wọn. Wọ́n ní àwọn lọ́pọ̀lọpọ̀ pé láàrin wọn. Nítorí ẹni pé tí wọn náà bá lọ́pọlọ o ò lè bá wọn ṣe o ò lè débẹ̀. Má rò pé bóyá wọn ò nífẹ̀ẹ́. Má rò pé wọn ò nífẹ̀ẹ́ o ò tí ì ní nǹkan tí wọ́n fẹ́. Lórí olùṣọ́ normal value ọmọ Sẹ̀lẹ̀ ló mọ ìlú jù mo lè fi gbẹnu sọ. Tó bá ń lùlù báyìí gbogbo ìlú arrangement àwọn ọmọ Sẹ̀lẹ̀ tẹ́ bá lọ wọ àwọn kwaya wọn ẹ máa ṣọ́ ẹnu àwọn kwaya wọn tó bá ń lu àlùjó wọ́n máa tẹ̀lé wọ́n mọ̀ nípa music ó yé wọn. So if you want to do something for them and you don't know about that thing o lè mú rògbẹ́ o lè mú. Ẹ lọ wo àwọn olórin ńláńlá gbogbo olórin ńláńlá tó fún mi lówó láyé tí mo pàdé láyé Celestial ni mo ti pàdé wọn. Tí mi máa dárúkọ wọn pọ̀ gbogbo ọ̀nà dẹ̀ fún mi lówó tínú máa ń dùn mo ní wọ́n sọ pé èmi MC díẹ̀ àlìmáńjìrì díẹ̀ wàá fún mi lówó kò sọ lórí ọ̀pìn ìtìlò lórí ọ̀run kó ní o láwọn bí kakagun o èmi MC Korecom wàá fún èmi lówó tèmi kò ṣe pógun o in tí máa sọ tí mo ṣe máa ṣe gan fúnra ẹni wàá yọ pọ̀sẹ̀ báyìí wàá ṣe pọ̀sẹ̀ pé o deserve kí n fún ẹ lówó. Ẹbí Aláyọ̀ tó máa ń wò mí bẹ́ẹ̀ wọn Aláyọ̀ kan náà Aláyọ̀ singer Àjídára pọ́ọ̀sì tẹ̀ jábọ́ lọ́wọ́ wọn ni láti mọ̀tẹ́ alámbàbò wọn kí ló dé ẹ̀wọ̀n tí mo sọ ni mo ní bàbá wọn ní pé kò sí mo fẹ́ sàyìn tó láyé ẹni fún mi wọn ni kẹ́dẹ̀ máa wo ó dáa tẹ́lẹ̀ fún mi lówó ṣùgbọ́n èèyàn 40 mọ pàǹtórí ńlá náà ní pọ́ọ̀sì bàjá ọlọ́bẹ̀ kí ló dé ní ojú àlámọ̀ wa ó báyìí ó jẹ́ ṣe pọ́ọ̀sì bẹ́ẹ̀ lọ Adégbòdù bẹ́ẹ̀ lọ Dárí Melody Adéyínká Lẹ́ṣeyọrí. Sure, what about Rokwebaya? They are not celebrating you or they are not welcoming you there. So go and work on yourself.
yes kò sẹ́ni tó fẹ́ appreciate wọn tó bá ti dá tó bá sọ tó bá dùn mọ́ nínú tó bá jẹ́ kó rẹ́rìn ẹlòmíì wà kò rẹ́rìn láti bí 3 days ago òun àti ìyàwó ẹ̀ jọ ń jà nínú ilé ẹ lọ watch àwọn tó bá ń drive tó bá le jù ẹ wádìí ẹ àwọn àti àwọn wọn ń jà nílé tàbí kí àwọn wọn má fún wọn ní kí n ṣe Ọlọ́run tó fi ẹran mi ìyẹn 1950 náà gbé ìran yẹn wá pè mí 1950 ẹ pé ọkùnrin tí mi ò bá dùn tó dẹ̀ níyàwó lé ẹ lọ wádìí àárín òun àti ìyàwó I'm saying this ẹ lọ wádìí àárín òun àti ìyàwó ẹ kó gún tó bá rọ́kùnrin tó wà tó ń drive tí mo ń dùn inú ilé ẹ̀ dáa tóun àti ìyàwó ẹ̀ bá intertwining dáadáa ó ní intertwining dáadáa ẹ máa ní smile ojú every time máa rẹ́rìn ẹ̀yin má jẹ́ kí intertwining gidi wà ìyàwó ẹ̀ kẹ́yìn sí òun náà kẹ́yìn sí ìyàwó ẹ̀ kò sí tó yẹ fẹ́ ṣe ẹ máa rí lára ẹ̀ ẹ máa. Yeah, so real good before we go. So for a lot of people that would like to meet you or to have some conversation with you, yeah. So are you on social media? Yes. Yeah. So you call your social media, and if your phone number as well is available, you call. My phone number first. Okay. That's my WhatsApp, my hotline. Pé ẹ̀dá bẹ́ẹ̀ pè mí Celestial anywhere ni mo ń lọ Èkó Ìbàdàn Abuja everywhere I can go 00. ẹ̀dá bẹ́ẹ̀ pè mí fún bẹ́ríà náà gbogbo ẹ̀ nítorí mo sọ lẹ́ẹ̀kan yẹn pé ibi lágbo birthday wedding bẹ́ríà ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ kí wọ́n tó sọ pé ṣé o lè bá wa ṣe ń ṣẹlẹ̀ tí mo ti ṣe kó di pé mo wá tún wọ inú ṣẹlẹ̀ dáadáa so gbogbo ẹ̀ náà ni mo ṣe dọ́là mẹ́ta di Saturday yìí mo ń sọ̀rọ̀ yìí Saturday mo ti máa wà Saturday yìí fún birthday ni wọ́n tẹ̀sí sanwó mo ti náwó yẹn gan ṣùgbọ́n máa lọ. ẹ̀yẹ máa lọ. ọlọ́run kò lè parí ara rẹ̀ ẹlẹ́yẹ lẹ́jọ́ Monday. So number mi my hotline my WhatsApp number is 0073129066 08073129066 MC Korecom just say me hi ẹni dẹ̀ bá ní fún mi kájọ sọ̀rọ̀ kò bẹ́ẹ̀ wúdé bọ̀ lórí Facebook wa MC Korecom MCEE Korecom entertainer Olúdáre ló wà níbẹ̀. Okay. So lórí Instagram I think MC Korecom. Okay. MC Korecom Korecom yẹn KORECOM. Only but if you get my number right, you can message me. I will send you my Instagram link. Okay. And that's it. All about it. Owó mi ò pọ̀ owó mi gbà mí gan mi ń gbowó máa ṣe give away so ẹni wà tí wọ́n ṣe give away gan ìjọba tó ń bí ẹ̀ méjì pé táwọn mo ṣe give away gan gangan lè máa wá lẹ́yìn máa wá lè máa wá bọ́ mi lè sọ ó lè jẹ́ kó ti end ẹ ṣáà wà náà ẹ wá gbá ẹ pè mí kẹ wá gbọ́ nọ́mbà àwọn audience yín ò ní lọ àwọn àlejò yín wọ́n ní lọ lé àti bàbá ẹ jẹ́ kí n fi lè kún àti bẹ̀rẹ̀ wẹ́ kíní rí bẹ́ríà ni àti bẹ̀rẹ̀ January tàpá ní December rí bẹ́ẹ̀ yẹ kan bẹ́ẹ̀ ni àwọn yẹn lè lọ lé wọ́n lè lọ lé wọ́n dúró sí event yẹn láti January December. yé èwo nìyẹn. ìyẹn wà pé 1977. àti gbà yẹn n tún wò pé wọ́n á lò charisma yẹn. ẹ dákẹ́jàre. kó má bàa dìjà. so nǹkan ti mo ti gba owó bẹ́ríà rí owó bẹ́ríà 1 billion fún mi. bẹ́ríà kú ọjọ́ mẹ́ta ìyá yẹn ti kú fún 20 years ìyá yẹn ti kú fún 20 years ní ìyá yẹn ti kú mo dẹ̀ ti gbowó bẹ́ríà ó kú bẹ́ríà yẹn kú olódùn mi jù láyé. ṣé ẹ ṣe refund ṣá. wọn ló máa jẹ irú ọdún yẹn mọ́. àmín. ó di ọjọ́ kẹta báyìí wọ́n pè mí pé ìyá wọn ti jí after 20 years. after 20 years. tó ti kú tó ti wà mọ́ṣúárì wọ́n dẹ̀ sanwó fún mi. kí ló wá fẹ́ ṣe ọdún yẹn ló dùn mí jù kí ni ìyá yẹn dẹ̀ wá ṣe olóhùn gbàgbé fóònù àti chájà wọn. síbo. sílé kódà wọn ti pa màálù gan ta wọn kàn nìkan ọmọ kan wọlé kó lọ mú nǹkan wà nílé kó lọ gbé kúlà wọn fẹ́ kó ẹran sí wa. bàdíjà tó ń wá chájà kiri. o ti ọkọ cross lẹ́gì báyìí wọn lọ wo tẹlifíṣàn náà grandma kọ́rí ni ọmọ yẹn ọ̀pọ̀ ọmọ tó ń ṣe bí kò dá grandma wọn náà wọn bá lọ pa ọmọ pé wọn bá wo bàdí grandma kọ́ máa mẹ́rù òṣèbí tóun náà ni wọ́n ń ṣe òun wá wo léwu ni àkójọ tọ́ọ̀sì lòkù máa ń wálé. ok tọ́ọ̀sì lọ́jọ́ yẹn. ti wo ni tọ́ọ̀sì lòkù máa ń wálé. tọ́ọ̀sì ni ẹ lọ bèrè àwọn tọ́ọ̀sì lòkù wálé ẹ̀yìn rí báyìí bàbá tọ́ọ̀sì olóhùn wálé ni pé fóònù àti chájà òun kọ́ òun wá mú fóònù dẹ̀ òun fara mọ́ wọn
wọ́n fi ṣe ìgbẹ́jà tí gbogbo ṣe nìyẹn wọ́n bá pè mí pé màá ní láti refund half owó yẹn so ẹni tó fẹ́ ṣe nǹkan fún wọn ti wà present ìyá ìlú wa dọjọ́ ọ̀rọ̀ rí kí ló mẹ́m sí wà látọ̀ tó dùn mí nìyẹn ó mẹ́m sí wa ó. Ó mẹ́m sí wa. yà ìmọ̀ mọ́ ẹ̀ ṣe wá mọ́ lórí wa ẹ̀ ṣe mọ́ lórí wa. Kí ni wọ́n mẹ́m sí tẹ́ mọ́ lórí. tí mo ṣe tajú nìyẹn àṣojú ọ̀la mo wà. Ẹ o àwọn àpàdé lọ́jọ́ mi. Thank you so much for coming. Thank you so much. Thank you very much. Well, Eshe, Smedia, I love you so much. I can't wait to be here once again. Wow. Because sometimes we need to talk a bit about career. Just sure. People that want to engage in themselves into this MC job or whatever. I pray people believe you. About life. So I have a lot of things to say about that. Now. I have many experience about this life as well. Because I take some to school. Wow. Here in church. Wow. So in law, me. Àwọn white can't control me. Okay. Kí bẹ́ẹ̀ pàrọ̀ náà control mi náà gbogbo ilé tí mò ń sọ yìí náà. Ṣé nítorí ẹ̀ bá pé tí ẹ̀ pọ́n control ẹ̀ ṣó lè máa mú gbogbo ilé. Ẹ ti fẹ́ dorí mi rú gan. Wà á kọ́ lọ sí school náà. Yeah, that's cool. So, if you want MC Kore to come back on this show, let me see the comment section. All right. I love you. Thank you so much for watching since morning. Don't forget to subscribe. See you humble Steven Adekunle. Stay blessed, stay cool. Bye.